oníbodè rẹ o akíkanjú ni oníbodè rẹ o akíkanjú ni ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí dé o oníbodè rẹ o akíkanjú ni. oníbodè oníbodè o. oníbodè 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 o. oníbodè ààrẹ òpìtàn Laji Abbas. oníbodè oníbodè ilẹ̀ Yorùbá. oníbodè ọmọ àṣẹ àdúgbò. oníbodè ó fẹ́ gbógun jalẹ̀ Yorùbá. oníbodè ọpẹ́lọpẹ́ oníbodè o. oníbodè ààrẹ Laji Abbas. oníbodè ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. oníbodè ní òjòògùn ìtàn jà wá o. oníbodè ó bàtàn wa jẹ́ lọ́jọ́sí. oníbodè ọ̀rọ̀ lámúdúdú pẹ̀lú Odùduwà. oníbodè wọ́n ní Mẹ́kà ló ti wá. oníbodè oníbodè ló jẹ́ ká mọ̀ o. oníbodè ó jìnnà síra wọn rárá. oníbodè olójúlówó ìtàn ni ẹ máa sọ. oníbodè ẹ má ṣe pa lọ́mọ o. oníbodè ìtàn yàtọ̀ sárùsọ. oníbodè gbogbo ọba ló ń dúpẹ́. oníbodè gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. oníbodè ní lásìkò tiwa. oníbodè akíkanjú ọmọlúwàbí dé o. oníbodè 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 o. oníbodè 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 o. oníbodè oníbodè dé o. akíkanjú ọmọlúwàbí dé o. ẹni elédùà rán o. ó yàtọ̀ sáwò ṣe. ààrẹ òpìtàn kálékákò Laji Abbas. akíkanjú ọmọlúwàbí o. lónìí bájá ò làwọn a máa gbó wa ìran gbó wọn a sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. olójúlówó tán ni ẹ máa ń sọ. ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹngbẹngbẹn bí ó ṣe rìn. wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ lóko tí pàǹsẹ̀kẹ́ pariwo ẹ̀kọ́ bẹ́tù bọ̀n ò bá gba adájúmọ́ lọ. gbogbo lọ́ba lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. gbogbo ọmọ kóòtù òjíire diaspora wọn ló ṣe o. Laji Abbas wọn báṣẹ́ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí. ikọ́ kan ikọ́ bálá ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run lọ́rùn ọ̀ kì í ṣe èèyàn rárá. Laji Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o módò délé onídodo kó o ra dodo padà wá kólódó. wọ́n ṣe bolódó níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò. akíkanjú ọmọlúwàbí dé o. dodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. ẹ tún kú àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹni tó ṣe pẹ́yìn gangan ni ìtàn tẹ́ẹ̀ní tán ẹ̀yin ni àṣà tẹ́ẹ̀ní sáyìn lẹ́ ń dá aṣọ ró wa o. èpè bò ní ogún àwọn baba ńlá wa kò sí ní parẹ́ o. ìjẹ́ mùsùlùmí ni o ìjẹ́ kírísítẹ̀nì ìjẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ni mo dúpẹ́ o ẹ̀yin oníṣẹ̀ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kírísítẹ̀nì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́balọ́ba níjòyè ẹ̀yin aláṣẹ ìlú ẹ̀yin tó ṣe wípé ẹnu yín tó lé ó tóko ẹnu yín kàlù tẹ́ ẹ bá wà ní kọ̀rọ̀ yàrá yín ẹ̀ ń pàṣẹ ní gbangba mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo yín o. tí a bá ní fi àkókò wa ṣòfò ẹ rí i pé ọ̀rọ̀ bíi méjì bíi mẹ́ta ni ló ń ṣú yọ tí màá sì fẹ́ ká tún gbé yẹ̀wò ọ̀rọ̀ bíi méjì mẹ́ta ni ló ń ṣú yọ ẹ rí i pé lọ́dún ìtẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi tá a fẹ́ gbé ìtàn gbà ọ̀tọ̀ níbi tí ìtàn gbà yọ
bí ẹyẹ bá sì ti fò náà ni a ṣe ń sọ òkò rẹ̀. Ẹ máa pín ètò yìí, ẹ sì máa comment, ẹ máa like. Ẹ máa pín ètò yìí, ẹ máa comment, ẹ máa like. Torí pé ètò níyọ̀ kan gbogbo wa, gbogbo igun tó bá sì yẹ kí n gbà wọlé náà ni màá tó gbà wọlé lónìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ti Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, gẹ́gẹ́ bí ẹ ṣe máa rí òpìtàn ilẹ̀ Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tí àì mọ̀ tí bá ń lọ tá a kọ́kọ́ sọ fún wa. Àkọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ kí bàbá mi Sheikh Musa Agboola, Sheikh Musa Agboola, ìmáàmù àgbà ìlú Òṣogbo iná ni mò ń kí, tó sì jẹ́ ìmáàmù àgbà pátápátá fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Sheikh Musa Agboola, mo kí wọn. Àwọn ni ìmáàmù àgbà fún gbogbo Òṣogbo. Àwọn náà sì ni alága rọ́bítà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo kí wọn o, torí pé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ìlú Ìnísà wáyé, tá a ṣèwádìí atọpinpin, agbọ́tọ̀tún agbọ́tòsì atọpinpin, a wá rí ipa tí bàbá wa ìmáàmù àgbà Òṣogbo kó bẹ́ẹ̀. Ẹ rí i pé tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ìlú, kódà láàrin àwọn lọ́balọ́ba ó gbẹgẹ́, bẹ́ẹ̀ náà ní bẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn, torí pé ẹ̀sìn yàtọ̀ sí ìjọ. Fàpèjúwe ní sèmi jẹ́ mùsùlùmí, ẹlòmíì náà jẹ́ mùsùlùmí. Ọ̀tọ̀ ni kéèyàn wà nù NASFAT, kéèyàn wà nù Korib, alùsùnà ni o, tọ̀ríkà ni o, tìjáníyà ni o, òǹlàwàní ni o, ẹgbẹ́kẹ́gbẹ́ kówù ká wà. Ẹgbẹ́ bíi 3 4 a sì máa pa àwọn èèyàn pọ̀ nínú ẹ̀sìn. Ẹlòmíì ò sì ní sínú ẹgbẹ́ ẹ̀sìn kankan. Irú èmi báyìí nísìnyí kò ní sínú ẹgbẹ́ ẹ̀sìn kankan. Ṣé mùsùlùmí ni mí? Bẹ́ẹ̀ ni. Ọmọ àfáà mọ́tàlá ni mí? Bẹ́ẹ̀ ni. ìyún náà ti tó mi. Èyí tó kù tá a lè wà iná ni pé rọ́bítà làwọn bàbá wa máa wà. Kò sí gbogbo ibi tí mo bá lọ, ìmáàmù tó bá ti jẹ́ ìmáàmù ìlú tí bá ń bẹ́ẹ̀ lèmi máa ń gbà á fún. Ìmáàmù tó bá, torí tí Islam fi pè mí nù. Àwọn bàbá wọn wọ́n pilẹ̀ Islam, àwọn ni ìpìlẹ̀ mọ́sálásí àkọ́kọ́, àwọn ni wọ́n kọ́kọ́ ra wọn jọ. Tí gbogbo ẹgbẹ́ bá ń dé, wọ́n máa bẹ lábẹ́ wọn nu, bó ṣe wà nínú Islam wa nílẹ̀ Yorùbá. So ẹgbẹ́ wa máa pa àyẹn pọ̀. Ẹlòmíì lè wà ní ẹgbẹ́ ẹ̀sìn bíi 2 bíi 3. Ẹlòmíì lè jẹ́ tìjáníyà kó máa lọ NASFAT. Ó lè wà nínú àwọn ìjọ míì, nàwárùdín ni, ànsárùdín ni, oríṣiríṣi ẹgbẹ́ lèèyàn lè wà tí ó tún máa lọ sí NASFAT. Bẹ́ẹ̀ náà ni ìkànnù ìjọ NASFAT, ìjọ kanu. Ṣùgbọ́n tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ láàrin ìjọ, ó dùn ún tètè sọ pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ nínú ìjọ kan ni ló ṣẹlẹ̀ sí. Ọ̀rọ̀ dùn ún tètè sọ. Ìwé tẹ̀ ń wò ní iwájú mi, bàbá wa Tóyìn Fálọlá àti ọ̀jọ̀gbọ́n Akíntúndé Akínyẹmí, àwọn ni wọ́n edit ẹ̀ ní àkójọpọ̀ iṣẹ́ ni, tó pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ṣe, àwọn ni wọ́n edit ẹ̀. Ìwé ìwúlò púpọ̀ tá a bá lè rà. Tá a bá dé UI bookshop nìbàdàn Aare, tá a bá sì lọ sí bookseller ní Jericho nìbàdàn Aare, ó ń bẹ ní Ọ̀ṣun lóṣogbo, ó ń bẹ lẹ́kọ̀ọ́ náà, ó ń bẹ lábẹ́òkúta. Àwọn ilé ìtajà tó bá jẹ́ ti fásitì Aare ń bẹ, a sì rí láwọn ilé ìtajà ńláńlá míì. Ṣùgbọ́n pé Ìbàdàn lèmi wà, wọ́n mọ̀ pé a bá ní UI bookshop, a sì bá ní bookseller ní Jericho nìbàdàn. Ìjọ mo ti ń polówó jẹ bookseller ní Jericho àti UI bookshop, wọn ò polówó ọjà lọ́dọ̀ wa, àwọn ò bínú o. Wọn ò polówó ọjà o, àwọn ò bínú o. Torí náà bí ti ìwé tí mo gbé sí iwájú mi ṣe rí nù, a rí ìwé yẹn, a rí níbẹ̀. Ìwé tá a bá tiẹ̀ ti rí ọwọ́ Professor Tóyìn Fálọlá níbẹ̀, a ti mọ̀ pé kì í ṣe ìwé kékeré, torí àwọn gangan ní ìmọ̀, àwọn gangan ní ìtàn tí àwa sì ń kọ́. Tọ́rọ̀ bá rí báyìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbí nípa ọ̀rọ̀ àṣà nílẹ̀ Yorùbá, tó bá ti jẹ mọ́ pé nínú ìlú kan ni, tó ṣe pé ìjọ nínú ìlú kan ọgbẹ̀gẹ́, bí bàbá wọ ní rìsá ṣe kàǹkà tóun, tó ṣe pé òun ni àrólé Odùduwà, nǹkan lè máa ṣẹlẹ̀ ńbàdàn kágbára wọn mọ́ ka, torí sáà tá à ń lò lásìkò yìí. Ó lè ṣẹlẹ̀ ńjẹ̀bú kágbára wọn mọ́ ka, ó lè ṣẹlẹ̀ nílà kágbára wọn mọ́ ka. Wọ́n lè fún àwọn èèyàn tí ń bẹ nímọ̀ràn ni.
agbára wọn a sì ká míì tó ṣe pé bàbá bá pè wọ́n ìgbẹ̀yìn tọ́rọ̀ kàn dà ó yẹ wá mẹ́jọ bàjẹ́ já sí báyìí wọ́n á sì gbọ́. torí pé nínú sàtífíkẹ́ẹ̀tì tíjọba ìwé ẹ̀rí tíjọba ń fún àwọn ọba kọ̀ọ̀kan lórí ìlú ẹ̀ nìkan ni kò sí tọ́kàn pẹ̀lú ìlú míì. ní tó dẹ̀ jẹ́jọba ó ṣe ni pé kọ́mọ̀bà tó máa wá máa fa ogun pé ẹnìkan tó ń bẹ lábẹ́ ẹnìkan o gbogbo tí ò tó nǹkan tá a jagun sí níjọ́un kọ́mọ̀ tó wá ṣẹlẹ̀. bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn nígbà tọ́rọ̀ inú ìlú ìnísà ṣẹlẹ̀ tí wọ́n ti mọ́sálásí pa fódìdí ọdún 5 níbo ni ìmáàmù àgbà Òṣogbo wà? gbogbo àwọn rọ́bítà local government ní ìlú ìnísà wà rọ́bítà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ níbo ni wọ́n wà? ká tó wá sọ pé Òṣogbo níbo làwọn wọ̀nyí wà? àwa ṣèwádìí. àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá lápapọ̀ ń bo wọ́n wà? àtúnṣèwádìí. èyí fẹ́ ká farabalẹ̀ gbọ́ o ká farabalẹ̀ gbọ́. mọ́sálásí ti wà ní títì pa fún odidi ọdún 5. èyí tó jẹ́ kó búrẹ́kẹ́ ó nígbà tí Sheikh Labib lọ. tí ẹ bá gbàgbé lílọ sílùú ìnísà mi kì í tọ́dún 5 o tí mo lọ kì í pọ́dún 2 o. mo ṣe interview pẹ̀lú kábíyèsí mo lọ káàkiri wọ́n mú mi lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tó ṣe pàtàkì ńgbà náà. mo rí àwọn èjì ogbè tó ṣe wípé bí ìgbà tó ṣe pé aṣẹ̀dáná wọn padà wá sílẹ̀ Yorùbá. gbogbo sí ọ̀nà táwọn baba ńlá wa ti fi òkúta gbẹ́ táwọn òwe pé sí èèyàn ló gbẹ́ wọ́n tó ń gbẹ́ padà. tí wọ́n dẹ̀ ti gbé kinní lọ káàkiri gbogbo àgbáyé. mo ṣe fídíò ńgbà yẹn tí mo ya fọ́tò pẹ̀lú wọn tí mo fi hàn. nígbà mo ti ya fídíò pẹ̀lú àwọn èjì ogbè nínú àwọn ẹtì àwọn èèyàn yín ó yẹ kí wọ́n tò yín wẹ̀ padà sí Islam bá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀mí sínú Islam wọ́n sọ fún ẹ pé wọ́n wẹ̀ mí sí Islam ní tẹ́lẹ̀. èyí tí wọ́n bá wẹ̀ sínú Islam wọ́n mọ tó yín wẹ̀ wọ́n ò wẹ̀ mí sínú Islam wọ́n dé mi inú rẹ̀ ní kọta nínú Islam àti bá wọn ya fọ́tò ni. wèrè yín Buhari ṣe àwọn àáfàá yín àti President Buhari àti Tinubu wọn ò ní bọ President Amẹ́ríkà lọ́wọ́ wọn ò ní bá ya fọ́tò ṣé wọ́n sọ pé mùsùlùmí lè yún bí wọ́n bá lọ India àwọn ò ní bá wọn ya fọ́tò wọn ò ní bọ̀ wọ́n lọ́wọ́. so èmi wá ní kí n mọ̀ bọ́ ọmọ ìyá mi ní ilẹ̀ Yorùbá ya fọ́tò torí pé kò ti ṣẹ̀sìn mi. ó yẹ kí wọ́n gbàgbé ẹ̀ka náà o wọ́n gbàgbé ẹ̀ka náà sí i. nínú orílẹ̀-èdè tọ́rọ̀ ajé wọn dá tí wọ́n sì gbilẹ̀ nínú ìmọ̀ ìjìnlẹ̀ India àti China ló ń léwájú. wọn èyí dẹ̀ sórílẹ̀-èdè ẹlẹ́sìn Islam wọn èyí ṣe ti Christianity ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n. á sì bùkátà wọn. China ní ń bọ̀ wá gbogbo tẹkinọ́lọ́jì wa lónìí àwa ọlọ́npa náà adébọ̀rẹ́ gbé bídíà gbé súnà nábìgà rẹ bídíà ṣètánì ilẹ̀ àwa fúnra wa là ń kówó fáwọn oníbídíà ṣètánì là ń kó fún ẹ pé ẹ gbà o ẹ máa fi tan náà adébọ̀ yín o àbọ̀dọ̀ àwọn kan la ti ń rajà ẹ máa tan ra yín ẹ jókòó sójú kan náà òpó ònú kò kúrò lágboolé bàbá rẹ̀ ní táwọn bàbá wa wí lánàá lóun náà ń wí ojú rẹ̀ ò tí wàhálà màmá tan ra rẹ̀. gbà yẹn mo bá wọn ya fọ́tò mo sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí gbogbo ìgbà yẹn mọ́sálásí wà ní títì. Sheikh Labib wá lọ fún fìdáù kan lágbàjì láti Ìlọrin ó lọ sílùú Ìnísà wọ́n pè síbi ètò kì í sọ̀rọ̀ mọ́sálásí ló bá lọ kò bọ́rọ̀ mọ́sálásí lọ rárá kò sì láníyàn pé wọ́n lọ sílé ọba nígbà tó lọ torí wípé Ìlọrin ni Labib ń kílèmù. nínú ìlànà tá a sì fi gbé Nàìjíríà kalẹ̀ Ìlọrin wà ní North Central ẹjá mọ̀dé o Ìlọrin wà ní North Central àárín gbùngbùn àríwá ìní Ìlọrin wà. wọ́n fodò àwọn àti Kogi fodò síbí ṣùgbọ́n ewúrẹ́ wa ò sọ pé wọn ò sọmọ ìyá àgùntàn yín ló níyà òun òbí dúdú débi wípé àwọn àáfàá tó fara wọn jìn fúnlẹ̀ Yorùbá tí wọ́n sì nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá àwọn wà pẹ̀lú wa tí wọ́n jọ mọ̀ Ìlọrin wọ́n wà ní rọ́ọ̀bítà tó pé ilẹ̀ Yorùbá wọ́n ń gbé irú àwọn tí wọ́n jọ pé ilẹ̀ rọ́ọ̀bítà iná ẹ̀ ní bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory gbogbo ọjọ́ ayé bàbá yìí tó fi jà fún láyé bàbá tó ní mọ́ríkàsì lágége ni o ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló fi jà tí sì ń pe gbogbo àwọn àfáà péjá ṣọ̀kan
ẹja àjọjọ́ kan ká sọ̀rọ̀ ọ̀kan ká ṣe ọ̀kan kò sì sí nǹkan míì wọ́n rí bí àwọn Fúlàní ṣe ń ṣe àwọn bàbá yìí ti ní foresight inú fi ń dùn mí fọ́pọ̀lọpọ̀ ọmọ àlè lónìí ṣùgbọ́n kí rọ́bìtà yín ó tó bẹ̀rẹ̀ àfijọ́rú ẹ̀ ti wà nílẹ̀ Ìbàdàn látọ̀pọ̀lọpọ̀ nílùú nílẹ̀ Yorùbá fàpèjúwe ká máa joyè ẹ̀sìn Abẹ́òkúta ló ti bẹ̀rẹ̀ Abẹ́òkúta ló ti bẹ̀rẹ̀ mo ti rán Akíndélé níṣẹ́ ni tí n bá lè tètè rí ìwé ńlá ni wọ́n kọ mọ́ ń bọ̀ àwọn nípa yìí paná ìwé ńlá ni wọ́n kọ nípa ìtàn Islam lẹ́kọ̀ọ́ tí ẹ̀yin ọba jẹ́ rí nínú láìbírì ń bí ni ìwé ńlá méjì ni ẹ foríjì mi ìmọ̀pọ̀rọ̀ ó débẹ̀ ẹja máa bá lọ kákíndélé bá dé ìrìn ó bá mi wá jáde gbogbo ọ̀rọ̀ Islam nípa Èkó bàbá wa Sheikh Adam náà sọ nípa àmọ́ joyè ẹ̀sìn àwọn àáfàá nígbà tó bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ bó ṣe bẹ̀rẹ̀ ní nísàyí náà lórí àṣẹ̀ṣẹ̀ mọ rírú ẹ̀ ó ti ṣẹlẹ̀ Mẹ́kà gan ó ti ṣẹlẹ̀ Mẹ́dínà ẹ má wàá sọ di bàbàrà torí nígbà tọ́pọ̀lọpọ̀ yín ń gbé ẹ má sọ di bàbàrà kò sí inú ẹ̀sìn kò sí nínú ìjọ kò sí nínú ẹ̀yà tí wọ́n ti bára wọn jà Anglican àti Kátólíìkì ní Ireland wọ́n ń jà tẹ́ ń bọ́ǹbù ara wọn ní dọ́là tẹ́ ń para wọn ní United Kingdom dọ́là tẹ́ sì ń para wọn tí èsì rọ bẹ́ẹ̀ náà ní máa bẹ lọ́dọ̀ àwọn oníṣàngó bẹ́ẹ̀ náà ní máa bẹ lọ́dọ̀ àwọn ọlọ́ya bẹ́ẹ̀ náà ní máa bẹ lọ́dọ̀ àwọn eléégún àtonífá àwọn ẹ̀sìn míì ló tí wọ́n dojú kọra wọn bẹ́ẹ̀ náà ní máa bẹ láàrin Christianity àti Islam tí wọ́n dojú kọra wọn tó bá wá kú òun bẹ̀ nínú ẹ̀sìn gan ìjọ síjọ wọn a máa dojú kọra wọn irú ẹ̀ ní tàwọn Anglican àti Catholic tó bá wá kú òun bẹ̀ nínú ìjọ kan gbogbo wa la rí wàhálà tó lọ àgbà tó lọ́nba tó bá wa yanjú ẹ̀ lórí páàyàn lórí àyàn lórí nínú àwọn ìjọ ṣẹlẹ̀ kọ́lọ́ tó bá wa yanjú ẹ̀ pé ẹni tí ó jẹ́ olórí gbogbo ṣẹlẹ̀ nígbà gbàlárí bí nǹkan ṣe lọ bẹ́ẹ̀ náà ní rí ìjọ ìsìláàmù tó fi ìwé kún tiẹ̀ tí wọ́n mú ìwé wá àwọn Ahmadiyya ni Jahamatul mùsùlùmí wọ́n jáde lára wọn Ansarudeen Nawarudeen ní lára Ahmadiyya gbogbo wọn ti ya bí ìgbà tí kò rí ìbúya lára Nasfat èyí tí ò jìnnà rárá tó ṣe pé gbogbo wa náà lè sọ̀rọ̀ rẹ̀ bí kò rí ìbùsíya lára Nasfat irú àmọ́ ṣẹlẹ̀ nínú ìjọ ọgbà tánàbì ti lọ tán ìtọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nu apá Abubakar ká nígbà tí ń lọ ó di pé wọ́n ń pín ẹnu ẹ̀ àṣẹ́kùbọ̀ wọn làwọn ṣíà tán láwọn ọgbà fáwọn kàléfà yòókù lẹ́yìn ànábì àti Ali àwọn tiẹ̀ tó fẹ́ gbé Ali jan ju ànábì lọ arínú wọn tó ní pé Jùbìrìlù ṣìnà ni Ali gan lọ́lọ́run ránṣẹ́ kẹmọ wàhálù kẹmọ sọ di bàbàrà ẹ bá ń béèrè pé ikú wo ló pa Umar ikú wo ló pa Usman ikú wo ló pa Sayyidina Ali ọmọ Fatima ọmọ tí Fatima bí méjèèjì irú ikú wo ló pa wọn lọmọ ọmọ ànábì kẹwàá sọ̀rọ̀ bí Muawiya bí wọ́n ṣe Yẹ̀sídù ọmọ Muawiya àti Muawiya ní gbogbo wọn bí wọ́n ṣe sọ ìsìláàmù dógún ìdílé wọn ní Káàbà tá a ti máa ń kírun mọ́sọ́ létò tàná náà bí ó ti di pé wọ́n mú mọ́sálásí Káàbà mọ́sáàbà wọn mọ́ mú kálukú ní àwọn ìjọ tí ó kírun lẹ́yìn rẹ̀ tàbí wọn ò sọ ìjà tí wọ́n jà òkúta ajalulẹ̀ àsádù bí wọ́n ṣe gbé tọ́jú ọlọ́mọ ọmọọmọ ní Káàbà irú ọ̀sẹ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ kò dẹ̀ sí orílẹ̀ kan tó bọ́ ń bẹ̀ irú ẹ̀ wá ń bọ̀ bẹ́ẹ̀ tó fi dé tèkó débi pé ń gbà láyé ìmáàmù Ibrahim ọ̀rọ̀ ń bọ̀ ọ̀tọ̀ ní ìtàn Èkó ọ̀tọ̀ níjọba fẹ́ sọ̀rọ̀ ìsìláàmù nílẹ̀ Yorùbá àti lẹ́kọ̀ọ́ tó ní wípé wọ́n lọ fi omi tú wọn ká tí wọ́n ti mọ́sálásí láyé àwọn òyìnbó ní o 1920 ní o tí wọ́n tú mọ́sálásí 100 ọdún kan ti ń pé lórí rẹ̀ tí wọ́n á ti mọ́sálásí
tó di pé wọ́n wá fi dá lẹ́gbẹ́ alálùkùránì náà yà àwọn ẹni tó bá ìmáàmù tó bá mọ́sálásí ńlá Èkó lọ àwọn náà yà Abẹ́òkúta gbà àwọn gbé wọlé ẹ̀sìn Ìbàdàn sì ti ní ìlànà ńlẹ̀ tẹ́lẹ̀ táwọn ti ní ààtò fún àjẹ ìmáàmù sọ wà nínú ìjọ alálàáfà ọ wà nínú wọn bó ti bá ṣe wọlé sí wọn ó ti mọ nọ́mbà rẹ̀ àwa ní bá a ṣe rí ní bá a ṣe rí ní báwọn ilé bá ti ń lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń rọ́pò wọ́n ń tò ó títò tí wọ́n sì tó ẹni tí ó bá nímọ̀ kò gbọ́dọ̀ wà láàrin wọn torí tẹ̀síìrì tí wọ́n ń lò òǹkálukú hàn ni tẹ́ ń bá ti gbé tí a wá láti nígbà tí a ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ àáfàá mélòó gan ló ti ẹ̀rọ owó ra tí àrísí lẹ́wàá ẹ mọ̀ ṣe wá sí ẹ kò tí èyí kìnnì kí ló fi yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ tó rẹrù tí ọmọ wúlò tó rù kí ló fi yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹyọ kan tẹ́ bá wá rí tẹ́ bá ti wá gbà wọ́n hàn ló fi jẹ́ pé tẹ̀síìrì tiwa táwa ń lò lé wa ìdí mẹ́ta ni ìdí kọ̀ọ̀kan ga tó báyìí ọwọ́ àwọn baba ńlá tiwa nísìnyí bẹ́ẹ̀ àáfàá Murtala kẹta pẹ̀lú ọmọ rẹ̀ Dúnà Aminu Murtala àti Aminu Lai Murtala Aminu Lai ènìwọ̀n èé fi pé bàbá wa Aminu Badmus òní orúkọ tó fi máa ń pè wọ́n lólókọ àáfà torí bàbá wa Jánásì àgbà Aminu Lai ni bó ṣe rí nù èyí làwọn àǹbá bọ̀tà fi wá gbé rọ́bìtà kalẹ̀ nílẹ̀ Yorùbá gbẹ́tò láti dáàbò bo ẹ̀sìn láti lè mọ rójútùú kó má bàa sí wàhálà kó má bàa sí aṣọ kí gbogbo ìsìláàmù lè jọ kan àmọ́ ìjọ kan wá o a gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fáláṣẹ pàápàá jùlọ ọba tí bá ń bẹ nílùú òun ló lórí ìlú àti ùlà wàtí ùrọ̀sùlà wàhúlẹ̀lẹ̀ amúrì mi ń kún ntọ́lọ̀ ń wínú ọlọ́ni ẹ tẹ̀lé mi o ẹ tẹ̀lé ànábì àti àwọn aláṣẹ yín ọlọ́run ò sọ pé bóyá aláṣẹ nídìí ẹ̀sìn aláṣẹ lídà yín to last you must obey amúrù ni àṣẹ ni ọdún ṣùgbọ́n tánu wọn ọba kò lórí ọ̀rọ̀ ẹ wá padà sọ́dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọba yín lè má jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ mùsùlùmí kó mọ̀ kankan pa ìdájọ́ ẹ̀sìn kí wàá lọ́lọ́run wí kí lànábì wí nípa ọ̀rọ̀ ẹ̀sìn yín bẹ́ẹ̀ bá tiẹ̀ ní pé ẹ bá lẹ̀ ní tẹ̀lé amúrù àwọn aláṣẹ yín nígbà COVID Ọ̀ṣun state kò ní ó gbélé o ẹ bá jáde rọ́ǹbọ̀n ọ̀fẹ́ kájàkálẹ̀ àrùn ọ̀tàn òǹkàlùkù jókòó wọ́n pàṣẹ WHO World Health Organization àwọn ni wọ́n jókòó pé ẹ wá o ọ̀rọ̀ COVID yìí o ìlànà tá a ṣe rèé o ẹ̀yin èèyàn wa ní Saudi àti ní Jerusalem tẹ́ mẹ́yìn tẹ́ máa lọ ṣe pilgrimage ní India àti China yọ kàn yín o ìtí ó fi kàn yín ni wípé ẹ láwọn tí wàá máa bá yín ṣe àjì lọ́dún ẹni kó ń lé ó gbélé o sọdún méjì nǹkan ní nǹkan lè fi lè gbélé Saudi Arabia àti lagidi pé Ọlọ́run la fẹ́ sìn bọ́ ọba kú ọ jẹ́ ìyàwó wọná ọ̀pẹ́ náà ju súyà lọ súyà tí ọ̀tà lọ́jọ́ mẹ́ta àwọn aláṣẹ tí ń pàṣẹ ayé nù àwọn wo ní pàṣẹ ayé àwọn tí wọ́n ní veto power lọ́wọ́ amú China amú Russia amú America Britain bẹ́ẹ̀ ṣé France kọ́ ni ṣé France ló sì karùn-ún ní àbí Germany ṣé France kọ́ àbí Germany èwo ló sì karùn-ún a ṣe bá àwọn veto power láyé nù níbi tó rí yín ò pé dé wọn ò tó mú nǹkan kan láfíríkà ẹ̀yin aráàbù wọn ò mú nǹkan kan lọ́dọ̀ yín ọ̀ọ́bí àwọn tí ń pàṣẹ ayé nù àwọn alágbára veto power tí wọ́n ń pàṣẹ ayé yìí kò wá sí France ẹsẹ kò wá sí ẹlẹ́sìn mùsùlùmí àti Christian nínú wọn kí wọ́n sọ pé tó orílẹ̀-èdè mùsùlùmí àbí orílẹ̀-èdè Christian ṣùgbọ́n àwọn Christian ń bẹ nínú àwọn kan bí tá a bá dé France a máa rí tá a bá dé Britain a máa rí tá a bá dé America a máa rí pé àwọn olórí wọn ń jẹ́ Christianity lóókọ ni ìjẹ́ wọ́n practice ẹ̀ tọkàntọkàn wọn ò practice ẹ̀ tọkàntọkàn wọ́n ń jẹ́ lóókọ a máa rí mbẹ́ a sì máa rí pé China àwọn ń jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ní tààràtààrà gbogbo agídí yín tẹ̀ ń lò Ọlọ́run rẹ̀ bídí àdèsè tààní ilẹ̀ gbésùnà ànábì ga
kò sí àti mùsùlùmí àti Arab country àti Africa sí nínú àwọn veto power láyé. Àwọn ni wọ́n wá pàṣẹ pé ẹ jókòó jẹ́ o. Èmi rò pé tẹ́yìn èèyàn wo ṣe ni pé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ kú nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin sẹ́kítírì Ọlọ́run dá gidi ni. Nígbà àwọn kèfèrí ò lè máa pàṣẹ pé ká jókòó lẹ́tọ̀ọ́lọ́run la fẹ́ ṣe torí wípé kí ni àlùkùránì náà ti sọ nígbà tí ń sọ̀rọ̀ hajj ó fi klọ́ọ̀sì sí tó o bá lágbára àti lọ tọ́nà bá dáa tẹ̀síìrì dẹ̀ ṣàlàyé gbogbo ń tọrọ mọ́. Ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn ká ṣe ìgbélé ọ̀dọ̀ àwọn tó jẹ́ àáfàá nínú Islam ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ history wípé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ o ẹ ṣe ìgbélé o the last record kì í ṣègbà táyé tá à ń bá bọ̀ o tí ó fọ̀ sí sẹ́túrì tiwa ẹ̀ sànmọ́nì tiwa ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ pé tó bá ṣẹlẹ̀ àwọn ẹ má jẹ́ káwọn èèyàn wọ ìlú ẹ má sì jẹ́ káwọn èèyàn ó jáde ẹ wá káwọn èèyàn lọ kí wọ́n lọ tọ́jú àwọn tí nǹkan bá mú tájàkálẹ̀ àwọn yóò ṣe lọ. Bọ́lá ń ṣe fún wa aláṣẹ nù yí pé tó ká gbọ́ tàwọn aláṣẹ wa yálà wọn jẹ́ lẹ́sìn Islam wọn ò jẹ́ lẹ́sìn Islam. Fàpèjúwe population mùsùlùmí tó ń bẹ ní Amẹ́ríkà èyí náà Google ẹ̀ population mùsùlùmí tó ń bẹ l'Amẹ́ríkà ó pọ̀ dáadáa. Gbogbo population mùsùlùmí tí ń bẹ l'Amẹ́ríkà ó pọ̀ gan. Wọ́n lé ní 5 million wọ́n lé ní 10 million ní mùsùlùmí tí ń bẹ l'Amẹ́ríkà. So 10 million population mùsùlùmí ó ju population orílẹ̀-èdè míì gan lọ tó jẹ́ Islamic country. Saudi Arabia bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n o gbogbo population Saudi Arabia kò tó Lagos State. Tẹ́ ń bá ní wọ́n máa list 1 to 10 àwọn orílẹ̀-èdè tí mùsùlùmí pọ̀ jù sí Saudi Arabia ọ̀pọ̀ kò sí ní 1 to 10. Gbogbo alamọ̀ pé Indonesia ni mùsùlùmí pọ̀ jù sí láyé. Pẹ̀lú bí China ṣe ń gbógun ti Islam tóun àti India mùsùlùmí China àti India ọ̀pọ̀ ju ti Saudi Arabia lọ. Torí náà gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn àti ùlà wàtí òrọ̀sùlà wàwúlùlẹ̀ amúrìmí ń kún ẹ tẹ̀lé tàwọn aláṣẹ. Ṣùgbọ́n tó bá di pé ọ̀rọ̀ fàǹfà láàrin ẹ̀yin ẹdó lórí ọ̀rọ̀ ẹ̀sìn níta lọ sọ tánàbí sọ ni ìyó ń bẹ bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ nu ọwọ́ abáwadélẹ̀ Yorùbá wọ́n wá gbé rọ́bìtà kalẹ̀ àwọn bàbá wa gbé rọ́bìtà kalẹ̀ á gbé kalẹ̀ àwa àáfàá gbogbo àáfàá ńlẹ̀ Yorùbá kìí ṣe pé kákan mọ dáṣọ ká fẹ́ ṣe tẹ̀síìrì ká fẹ́ ṣe kìíní kan kí la fẹ́ ṣe fọ́rọ̀ ẹ̀sìn àwa ní kọjá abẹ́ àṣẹ ọba tọrọba ló nílùú ọba sì láláṣẹ. Àmọ́ ńgbà tí rọ́bìtà ó fi dé ìjọba ti pín méjì ìjọba òṣèlú ti wọ̀ ọ́ tí ń bẹ lábẹ́ àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan nígbà rọ́bìtà ó fi wáyé ń bẹ lábẹ́ Western Region ọwọ́ àti ń bẹ lábẹ́ àwọn gómìnà tí àṣẹ gómìnà sì ju tọba lọ lásìkò yìí. Àṣẹ ọba ò lè yọ gómìnà lè yọ ọba. Ọwọ́ adébẹ̀ ọwọ́ àgbẹ̀gẹ́ àwọn àáfàá rọ́bìtà àwọn àáfàá tó jẹ́ ti Christian àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ olúawo alápinni ni alágbàá ni onígbà ni aláwo ni àwọn náà ó wá pín méjì wọ́n ń bẹ lábẹ́ ọba wọ́n ń bẹ lábẹ́ gómìnà. Tí wàhálà bá wá ṣẹlẹ̀ ọba wá lẹ́tọ̀ọ́ ó sì láṣẹ yálà nínú ẹ̀sìn ọba máa parí ọ̀rọ̀ torí tá a fún àwọn ọba nínú ìwé ẹ̀rí tá a fún gbogbo ọba pátá àkọ́kọ́ ẹ mójútó àṣà yín ẹlẹ́ẹ̀kejì ètò àlàáfíà ọ̀dọ̀wọ́ yín nínú ìlú ètò àlàáfíà nínú ìlú yálà láàrin àwọn ọlọ́jà àwọn àgbẹ̀ oníṣòwò ọmọléèwé akẹ́kọ̀ọ́ olùkọ́ òṣìṣẹ́ tó fi déjọ ẹlẹ́sìn kọ́mọ́dì wípé ìjọ tí eégún bá fẹ́ jáde ìjọ náà làwa mùsùlùmí náà ó ṣe iléyá ìjọ náà lálà ń lọ yídì ìjọ tí eégún bá fẹ́ jáde làwa kírísítẹ́nì ó là ń lọ gálílì
ìjọ náà ńlá là ń ṣe kírísímàsì, wọ́n ṣètò àlàáfíà. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wa fún wa ní full respect táwọn ò lè gbarú ẹ̀. Kó di ìgbà àwẹ̀ ní ìgbà léyà ìgbà ìtúnu àwẹ̀ tí ń bọ̀ nísìn kí wọ́n wá ní ìjọ ìtúnu àwẹ̀ wa o, ìjọ náà ni orò fẹ́ jáde o, ẹ bá wa sún ìtúnu àwẹ̀ síwájú. Àwa múra láwa kó láwà ní fìtínà, láwa mú àlìkínbà ranù láàlá ń lọ. Ṣùgbọ́n àwọn fi ọ̀wọ̀ fún ẹ̀sìn nígbà àwọn ìbí bá bẹ́ẹ̀ tí wọn ìbí bá bá mi ni wọ́n ti fi ọ̀wọ̀ fún Islam àti Christianity. Ọdún òòṣà tó bá ti fọ́ sínú ọdún Islam wọn ó yẹ̀ ẹ́ ní gbogbo ìlú ilẹ̀ Yorùbá, sẹ́yìn lẹ́kọ́ wọn. Ẹ̀yin mùnáfìkì ẹ̀sìn lónìí, sẹ́yìn lẹ́kọ́ wọn. Bí àìlà ṣe ń ṣe é bọ̀ torí pé àṣẹ ń bẹ lọ́wọ́ àwọn ọba. Àwọn ọba wọ́n ń ṣe ìpàdé nígbà yẹn, gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n ń ṣe ìpàdé, wọ́n sì ṣe ìpàdé láyé Western Region tí òfin jẹ́ kan láfi sọ àfi ká padà sí regional system ìlọ̀rọ̀ wa tó lè gbọ́n lẹ̀ Yorùbá, tí è ṣe wípé òfin wa kò ní jọ́ kan, tófin wa bá ti jọ́ kan tá a mọ̀ pófin ní ìlànà àṣà ní. Nígbà tá a fẹ́ gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ gbogbo wa la pera wa, ohun wa ṣọ̀kan, òfin wa ṣọ̀kan, ìmọ̀ wa ṣọ̀kan. Wọ́n gbógun tì wá lókè ọya àmọ́ Ọlọ́run dojú tì wọ́n. La fi gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀, bẹ́ẹ̀ débi Àmọ̀tẹ́kùn, bẹ́ẹ̀ débi Àmọ̀tẹ́kùn tẹ́ ẹ mọ́ ìpínlẹ̀ Èkó tí ò tí ì ní. Tìpínlẹ̀ Èkó ó sì pín méjì, ète lógun jíjà àfiṣe. Èkó sì ti ní tó símílà sí tẹ́lẹ̀, Èkó ní lọ́pọ̀lọpọ̀ èèyàn ọmọ Èkó ní, ṣùgbọ́n ète lógun jíjà a ní ní tá a fẹ́ gbà a sì ní ní tá a fẹ́ ṣe, a sì fẹ́ kí ojú ó tì wá. Ẹjẹ́ adáwọ̀ tèkó dúró ná, ẹjẹ́ ìpínlẹ̀ yòókù ó máa ṣe. Gbogbo ààlà tó pilẹ̀ kú wọ ìlú Èkó ẹ̀yìn ń bẹ ọ̀nà bòmíì lèyìn. Tóun wá bá ṣọ̀kan bá táwọn bàbá wa ṣe ṣọ̀kan, iná fi rí sẹ́ńgbà náà. Àwọn bàbá wa tó dẹ̀ jẹ́ lẹ́sìn ìbílẹ̀ wọ́n gbàtọ̀ yayaya. Téèdé gbogbo àwọn ìpínlẹ̀ míì, ẹ lọ sí ìpínlẹ̀ Èkìtì, ẹ lọ sí ìpínlẹ̀ Oǹdó tí àwa mùsùlùmí ń jẹ́ minority tí Christianity pọ̀ ń bẹ. Àwa gbọ́ pé ìjọ ọdún iléyá o, ìjọ ìtúnu ààwẹ̀ ni wọ́n gbé eégún jáde. Tí àwọn wọ̀nyí bá fi lè fún wa lọ́wọ́ wa, kí wá ń tèmi àti ẹ tọba kan jáde tí ó lóun ṣe Ìsìláàmù, tí ọba kan jáde tó lóun ṣe Christianity, tí ó wàá máa fẹnu àbùkù káàbá àfáà kan àbí pásítọ̀ kan, ó yẹ kí wọ́n gbèrú ẹni bẹ́ẹ̀ lọ síbi tí wọ́n ti ń yọ ọpọlọ èèyàn wò pé tọ́ ọba mọ̀tàn ó sì béèrè. Àbí sẹ́mọ̀pá jogún ẹ̀wọ̀ ọmọ iye agbádá ńlá, ọkàn bára rẹ̀ ń bẹ̀ náà lọ bá sọ náà dandan. Sẹ́mọ̀ tó jẹ́ kọ́rọ̀ ó yé mi, á gbé ìtàtẹ́mi náà ń sọ yìí ní ìsìn báyìí, mo kàn bá pé bàbá mi lọ ń sọ̀tàn, wọ́n kàn lọ mú mi wá láti ibìkan ni pé Laji Abbas máa bọ̀ nígbà bàbá rẹ̀ ò sí láyé mọ́. Ìtàn tá a máa ń gbọ́ lẹ́nu bàbá rẹ̀ jókòó lórí àpèrè bàbá rẹ̀ sẹ́gbẹ́ yìí ní ṣiṣẹ́ ìwádìí. Gbogbo ọ̀rọ̀ tí bàbá mi bá ti sọ lọ, bóyá mo lọ wọ́ késẹ́ẹ̀tì ni o, mo lọ wá fídíò ni o, mo rí tí àkàn tí ò pé ni o àti tó pé ni o tí ń lè kàtàn, ìwà máa sóhun bí ohun bàbá mi kí wọ́n fi lè rò pé bàbá mi náà ni. Ìwà máa wíran dandan. Bẹ́ẹ̀ náà ni tẹ́lómi bá wà lórí àpèrè, bẹ́ẹ̀ ni tẹ́lómi bá wà tó bá wà lórí àga wàásù tó sì pé bàbá rẹ̀ ló dá ìjọ lẹ̀, bẹ́ẹ̀ ni tẹ́lómi bá já àlééfà bàbá rẹ̀. Ibi tí nǹkan ti ń bàjẹ́ nù. Àwa ní mọ ìpìlẹ̀ làwọn ó sì mọ sọ fún yín pé ìpìlẹ̀ rẹ o. Gbogbo ilẹ̀ tẹ́ ẹ fi kọ́ chọ́ọ̀chì lónìí, àwọn chọ́ọ̀chì ìpìlẹ̀ àwọn ẹlẹ́bọ lónìí o. Èyí tí wọ́n fún yín lọ́fẹ̀ẹ́ ń bẹ o, tíwèé rẹ̀ ń bẹ ní o, tẹ́rì rẹ̀ ń bẹ ní o, tí gèsẹ́ẹ̀tì ń bẹ lórí rẹ̀ o. Wọ́n fún yín láwọn ilẹ̀ yìí ni o, tí wọ́n bá bínú pé ẹ̀bá wa múlẹ̀ wa, wọ́n gbalẹ̀ wọn ó bẹnu gèsẹ́ẹ̀tì o lọ́pọ̀lọpọ̀ lù. Àwọn mọ́sálásí tí wọ́n fún àwọn bàbá wa, ẹgbà ẹ fi kọ́ mọ́sálásí, ẹgbà ẹ fi kọ́ mọ́sálásí. Wọ́n talẹ̀ ń gbà náà o, wọ́n tulẹ̀ fún wọn ní o, gèsẹ́ẹ̀tì ń bẹ, ẹ̀rí rẹ̀ ń bẹ o. Àwọn ọmọ oníṣẹ̀ṣe àná ìjẹta yìí
wọ́n pọ́n àwọn bàbá wa lé wọ́n sì ṣe dáadáa pẹ̀lú wọn. àwa wá dé lónìí à ń ṣe rádaràda. ìdí inú tó ṣe báwọn bàbá wa tó wá gbé rọ́bítà kalẹ̀ wọn ò ya láìmoore. wọ́n mọ̀ pé ọba ni kìí ṣe mùsùlùmí, wọ́n mọ̀ pé ọba ni ń ṣẹgbẹ́ awo, wọ́n mọ̀ pé ọba ni ń ṣẹgbẹ́ ìmùlẹ̀, wọ́n mọ̀ pé ọba ni ó jẹ́ lẹ́sìn ìbílẹ̀, wọ́n mọ̀ pé ọba ni ń ṣe islam lẹ́gbẹ́ kan, ń ṣe ẹbọ lẹ́gbẹ́ kan, wọ́n mọ̀ pé ọba ni ń ṣe christianity lẹ́gbẹ́ kan, ń ṣe islam lẹ́gbẹ́ kan, wọ́n mọ̀ pé ọba ni ó dúró lórí islam. síbẹ̀ náà wọ́n bá wọn lò ní déédéé bó ṣe yẹ. débi pé tí wọ́n bá ń ti yídì bọ̀ ilé ọba náà wọ́n lọ. àṣewá gbé rọ́bítà kalẹ̀. kí wàá lójúṣe rọ́bítà tá a gbé kalẹ̀? àgbáríjọ gbogbo àáfàá àti ìmáàmù nílẹ̀ yorùbá kílẹ̀ yorùbá má bàa bàjẹ́ ni. ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ nílùú ìnísà ní ìpínlẹ̀ ọ̀ṣun. níbo wá ní rọ́bítà wà? bàbá wa sheikh musa agboola olórí gbogbo àáfàá ìpínlẹ̀ ọ̀ṣun níbo wọ́n wà àti ìmáàmù ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n dá sí i. ọ̀rọ̀ tí wàá ń lọ lábẹ́nú, wàhálà pọ̀, ọ̀rọ̀ ọ̀lú sì máa ń gbẹgẹ́. ọ̀rọ̀ agboolé tiẹ̀ gan o lè bá èèyàn sọ kọ́mọ̀gbọ́ nínú ọmọ bàbá mo sọ ọmọ bàbá méjì a máa gbéra wọn lọ ilé ẹjọ́, ọmọ ìyá kan náà a máa gbéra wọn lọ ilé ẹjọ́. ètò ṣe pé ìyá pa wọ́n pọ̀ bàbá ò pa wọ́n pọ̀ ń bẹ, bàbá pa wọ́n pọ̀ ìyá ò pa wọ́n pọ̀ ń bẹ, ìyá àti bàbá tó wá pa wọ́n pọ̀ wọ́n tún gbéra wọn lọ ilé ẹjọ́. kódà ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí wa náà tí wọ́n ìgbéra wọn lọ ilé ẹjọ́ nítorí ogun nílé àwọn àfáà gan, nílé àwọn àfáà àtẹnjọ́ ọ̀fà. torí pé a wá ayé ju ọlọ́run lọ. àwọn bàbá wa àwọn ẹni àná ṣé yẹ kí ni ẹjọ́ sàmọ́ ṣe okùn ẹbí ọ̀gbọ́dọ̀ já, okùn ẹbí ọ̀gbọ́dọ̀ já, wọn ò tó wá bọ́mọ sí. táwọn bá fẹ́ sọ pé nígbà àwọn bàbá yín ń bẹ àwọn ọmọ gbẹ̀rẹ̀ sóhun fẹ́ dọ̀kun ẹbí rú ni. bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nánú torí pé okùn ẹbí wọ́n mọ bó ṣe wúwo tó. àwọn àáfàá àti àwọn ìmáàmù ilẹ̀ yorùbá wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀. lásìkò gbọ́n sheikh labib òun wá lọ sí ibi fìdáò, wọ́n lọ síbi òtò òkú nílùú náà làwọn wá gbọ́, wọ́n bá bọ́ sórí àgbàgbé. ojú méjì làwọn èèyàn fi wò. ẹ rí i pé in tí ò jẹ kọ̀ndẹ́mì tẹ́ bá wo program tí mo ṣe ní lórí méjì tí mo ṣe, làbíìbù kọjá báńdírì gaskia nítòdodo, sheikh làbíìbù kọjá báńdírì rẹ̀ ò débẹ̀ wọn. ṣùgbọ́n kò tó wá kọjá báńdírì. kí ni ó fi kọjá báńdírì? ni wípé tẹ́ ẹ bá gbà pé kan náà ní gbogbo ẹ̀yin mùsùlùmí, tẹ́ ẹ sì fètè yín mọ́nu, tẹ́ ẹ mọ pàtàkì tàn, tẹ́ ẹ mọ sọ̀rọ̀ tí ó bí wa nínú. ẹ rí i pé náà àwọn tó kọ́kọ́ ń calm down ní sheikh labib. ṣùgbọ́n kèé ṣe káwá gbogbo nǹkan kan ní lọ sórí social media, gbogbo yín lẹ ti dà fún orí social media. àmọ́ kò sí láì fi ń bẹ̀ o torí pé social media iṣẹ́ tí ń ṣe pọ̀. sheikh labib ò lè dá mọ́sálásí sí, rọ́bítà náà ló lè dá sí torí wípé kí ni north central ní ìlọrin wà. ẹni pé ẹ̀yin lè máa sọ pé ìṣẹ̀lẹ̀ yorùbá o, north central ni wọ́n wà. tí kì í bá ṣe wípé kí nǹkan ọmọ bàjẹ́ àjọ ń fìfẹ́ ṣe agbégbà tẹ́ ń ṣe kankan tá à ń sọ fún yín nù nígbà ẹ̀mú ta lọ lọ́run, tá à ń sọ fún yín pé yọ́ lẹ́yìn. táwọn bá fẹ́ kọ́ lẹ́yìn fún yín ni ìjọ tẹ́ ẹ ti lọ làwa náà lọ. mùsùlùmí ni mí, olóyè dẹ̀ ni mí. lásìkò pé àwọn èèyàn ọmọ ìnísà nílé lóko àfẹ́ kí làbíìbò kó dé lùú yìí. kí ló dé? wọ́n ń fẹnu àbùkù kanlẹ̀ yorùbá. pàápàá ìwọ náà ti sọ àmọ́ ti kọ́rọ̀ rẹ̀ jẹ́, ó dẹ̀ ti rẹ́ńdà apology. níwọ làbíìbù fúnra rẹ̀ ó fẹnu àbùkù kanlẹ̀ yorùbá àti gbogbo yín lọrin. ẹ bá torí owó tẹ́ bá gbà nílẹ̀ yorùbá ẹ mọ̀ sí ọ̀rẹ́ wa tẹ́ bá padà dọ́dọ̀ yín ẹ tún bẹ̀rẹ̀ aburú yín. ẹ bẹ̀rẹ̀ aburú yín, ẹ mọ̀ lómi èṣù jàǹbá yín. ẹ bá sì délẹ̀ yorùbá ẹ sì lè dá mí, ẹ lè dá ṣe àfi kẹ́ ẹ délẹ̀ yorùbá kẹ́ ẹ tó lè rí tajé ṣe.
ilẹ̀ Yorùbá yìí náà ni nígbà wọn wá gbọ́ tí mo sọ yìí pé a bá débi wípé ẹ̀yin àáfàá Ìlọrin ẹ dì Ìlọrin mú bẹ́ẹ̀ ni ẹ dì Ìlọrin mú ẹ tàn tẹjẹ́ tí ò bá sínú ṣe ẹ dì Ìlọrin mú àwa náà sì di ilẹ̀ Yorùbá mú wọn wá rí i pé kòkó ọbẹ̀ lọ́fẹ́ fọ́ yìí sẹ́rí pọ́rọ̀ lára wọn ọ̀rọ̀ lára wọn ni la fi ń sọ fún yín pé bí ogun bá lọ agbọ́ a máa bọ̀ torí pé alẹ́gbẹ́ nílẹ̀ Yorùbá Ìlọrin sì kọ́ ní ọ̀wá bá wa dá sọ́rọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ní ó dá sọ́rọ̀ ara wọn yálà ẹlẹ́sìn o yálà ọ̀rọ̀ ìlú o anírọ̀ bítà ẹ̀ẹ́dẹ̀rin nígbà tí ẹ máa wọ ọ̀rọ̀ yìí o ẹ̀ẹ́dẹ̀gbẹ́ mọ́ṣọ́lá náà nígbà tí mufti tàwọn Ìwó tó lọ sí Ṣàgámù ó bẹ̀rẹ̀ sí ní yan àwọn rọ́bítà lọ́sẹ̀ tó lọ ó bẹ̀rẹ̀ sí ní yan àwọn rọ́bítà ní Ṣàgámù nígbà ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ ìlú Ìnísà tó ń sọ wípé kándídéètì tó náà gbé lọ́wọ́ olóhùn ọ̀mẹ́nì kankan rí lóòótọ́ lè mọ́mọ́ èèyàn rí ṣùgbọ́n tó gbọ́ nípa ẹni tí pòfẹ́sọ̀ tó ń ṣe àtìlẹ́yìn fún gbà eléyìí ọmọ kéwú ọmọ gbá ṣùgbọ́n kọ̀ọ̀kan ọ̀rọ̀ ìlú Ìnísà ọkàn àwọn rọ́bítà tó ń bẹ́ńbẹ́ ọkàn àwọn ìmáàmù tí ń bẹ́ńbẹ́ ìmáàmù àgbà Ìwó abẹ́ rọ́bítà ló wà ìmáàmù àgbà Ìwó abẹ́ rọ́bítà ló wà tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn rọ́bítà ni ó gbé kalẹ̀ fún agbára ọba kan ò sì gbé tí ó wàá sọ pé kí ìmáàmù ìlú kan mọ̀ sí lábẹ́ rọ́bítà àjẹpọ̀ ń wá wàhálà ìjọba ìpínlẹ̀ nu pé eléyìí fẹ́ dà lúrú pé wọ́n wá wàhálà nu torí pé wọ́n ti ní ẹgbẹ́ téèdèkó ni Èkó Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Èkìtì Oǹdó Ẹdó àti Delta ìnirọ́ bítà wa cover dáǹsì nílẹ̀ Yorùbá bá a ṣe bá lọ́dọ̀ àwọn bàbá wa nù. lòun náà wá ẹsẹ̀ wá rí pé ẹsẹ̀ mufti tàwọn Ìwó ọyá sí Ìlọrin lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ọlọ àkọ́kọ́ ibẹ̀ ló ti lọ ń pe gbogbo lọ́balọ́ba including Olúwo tó ní mùnáfìkì ìtumọ̀ mùnáfìkì ni alábọ̀dé tó lálábọ̀dé lolúwo àti gbogbo ọba ilẹ̀ Yorùbá including adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun ọlálábọ̀dé ni àti gbogbo adájọ́ ilẹ̀ Yorùbá including gómìnà Adémọ́lá Adélékè ọlálábọ̀dé ní gómìnà àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá gbogbo lọ́yà ilẹ̀ Yorùbá gbogbo ọlọ́pàá ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ó ní alábọ̀dé gbogbo wa torí pọ́ lọ sí Ìlọrin ńláda alábọ̀dé sí o mufti tàwọn Ìwó lọ sọ rẹ́dẹ̀rẹ́dẹ́ lẹ́nu níta ọkọ tọkọ lọ tọkáwọ́ gbẹ̀yìn tí ń sọ̀rọ̀ bí ọmọ tọ́tọ̀ lé look at that. ó wá kú òǹbẹ ó wá padà lọ lẹ́lẹ́ẹ̀kejì lọ wá ń sọ ìtàn bú nípa ìran rẹ̀ níbẹ̀ ló ti wá ń rí ipò rí baba ńlá òun kan dàrú bẹ́ẹ̀ ni mufti wò bá ní orí baba ńlá òun ti dàrú o ta ni baba ńlá rẹ̀ ti ń wí Ògún ní ń wí ọba kẹrin nílé Ifẹ̀ tí mufti náà ti sọ pé ọmọ Odùduwà lòun tólúwo ń sọ pé ọmọ Odùduwà lòun kéèyàn ó sì wá lánàá ẹ̀ kó lórí Ògún dàrú ọ̀nlẹ̀ mọ́ lọ́rin torí pé mufti tó jẹ mufti tàwọn Ìwó tó jẹ kò kèé ṣe gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti gba ìdájọ́ lé lórí ń bẹ̀ àwọn League of Imam wọ́n gbé lọ ilé ẹjọ́ wọ́n wí ní kéèsì pé wá ṣe mufti ilẹ̀ Yorùbá o Olúwo kéré láti fi ìyẹn jóyè ilẹ̀ Yorùbá mo gbọ́ láìpẹ́ tẹ́lẹ̀ kan sọ pé bí Aláàfin ṣe lè fi ìyẹn jóyè ilẹ̀ Yorùbá lolúwo ṣe fi lè jóyè ilẹ̀ Yorùbá àbọ̀ fẹ́ kí n sọ̀tàn wọ́n folúwo sábẹ́ obìnrin ọmọdé ọmọ tẹ́ máa fi sábẹ́ obìnrin pé ẹ̀yin ìyá ẹ máa bá wa tọ́jú rẹ̀ ọmọ tẹ́ bá fi sábẹ́ obìnrin ẹ̀yin ìyá ẹ̀yin ẹ máa bá wa mójútó mọ́jẹ́ sọ̀tọ̀ yọ tàbẹ́lòmíì Olúwo lágbára
nígbà wọ́n ń ṣe gẹ̀sẹ́ẹ̀tì àwọn ọba ní Nàìjíríà Olúwo ò sí nínú first class ọba. Nílẹ̀ Yorùbá Olúwo ò sínú first class ọba. Sólúwo níyà adé ni? Olúwo níyà adé. Ìlú Awo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ Ẹdẹ sáwà fi wéwò. Aláwo níyà adé. Ara ká tó wọ Èjìgbò ó níyà adé. Olúwo ò ní. Olúwo ládé ṣùgbọ́n adé irú èwo adé gbà máa gbé lọ tí wọn náà bá rí nìkan dé sáde ṣé àbọ̀ ọ̀mọ̀pá nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ lọ́dún kan náà tólúwo ń sọ pé adé ọ̀yàtọ̀ sáde. Bàbá wa ọba Ifọ̀n Ọ̀ṣun tàná èmi wá lọ sọ́dọ̀ wọn nígbà náà Alimaruf bàbá ní ṣé mo gbọ́n tólúwo mi ní mo gbọ́n bàbá ní ó ní adé ọ̀yàtọ̀ sáde ní ẹ̀ bàbá ní sóun lè dádé mi ni tó lè dádé mi ni wàláhì mo tún fi gbogbo ẹnu búra ó lójú adé ó ní ojú adé ẹni tí èyí bá ṣe ọmọ ìdílé adé àbí tí wọn ò bá ṣe ètùtù adé fún tó bá dé orí ọ̀fọ̀ pa ni ẹ ń bá ti bọ́ bá rìn wọ́n ní yọ́ ọmọ bá dé ṣe tó ẹbẹ kẹrò pé kákàn gbádé ńlẹ̀ ká gbé lórí ni ẹ lọ wo tẹ́ máa ń sọdún ọlọ́jọ́ nífẹ̀ẹ́ ẹ lọ wo adé Aare táyọ̀tọ̀ ní rìsáńdé bí a sì ti ní adé Aare fún Olúfẹ̀ iná ẹ̀ la ní fún Olúfọ́n tó náà wúwo almost 70 kilo ẹ wá bá ń bí ọba o ẹ bá ń bí àwọn ọba yín pé adé wọn kí ni iye kílò tó wọ̀. Olúwo lè fi ìyẹn jóyè Ìwó land ẹ nígbà tó Olúwo fẹ́ fi Délé Muhammadu jẹ oyè ààrẹ kínní kan Ìwó ló fi jẹ ṣe gbọ́ mi yé ẹ dákọ̀ oyè ìlú tólúwo jẹ tó pè ní Yorùbá land nígbà tí Olówú Kúta tí wọ́n fi Òbésèré joyè ó fẹ́ jẹ àgbà Akínbọ́ba Gúnwà ilẹ̀ Ìbàdàn Olúbàdàn ò fún wọ́n fún Olúgbòde lọ́wọ́ a lọ sí Kúta bàbá mi lolówú Kúta bàbá mi Olówú Kúta ò sínú ẹ tó lè fìyàn joyè tó bá jẹ mọ́lẹ̀ Yorùbá land àkọ́kọ́ ìran Òwu ni wọ́n àgbà Akínbọ́ba Gúnwà Òwu ni wọ́n lè fi jẹ tó Òbésèré bá gbé tó náà bá sọ di of Yorùbá land àpọ́nlé ìgbà tí n bá pera mi Aare òpìtọ́ of Ìbàdàn land kápá Ìwó pọ̀ mọ́kúta mọ́lé Ogbó kò tó lẹ́ẹ̀bàdàn ìkọjá báńdìrì ibi tí wọ́n fi mí joyè tí wọ́n bá fi mí joyè tó bá di Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn ilẹ̀ Yorùbá gbogbo yín náà lẹ́gbọ́ ṣùgbọ́n lónìí èmi ọ̀tanra mi débi pé èèyàn ọ̀tàn mi bẹ́yìn bá ń tàn mí pé wọ́n ti jọ Aare òpìtàn lẹ̀ Yorùbá ni ìyìn tó Olúbàdàn fi mí jẹnu ìyìn tí ìjẹ́ ti lẹ̀ Yorùbá débi wípé oyè ìlú oyè ẹ̀sìn tí àwọn Christian nípìnlẹ̀ náà ló lóyè ẹ̀sìn tí wọ́n ń jẹ nínú ìjọ bàbá àjọ onígbàgbọ́ bàbá àjọ kìíní kan bí ẹ ṣe ń jẹ nìyẹn tó ṣe pé okùn tó sì so gbogbo Christian lẹ̀ Yorùbá pọ̀ náà ń bẹ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ nù wọ́n sì bún ọba gbọ́ ọba ìlú ìyí tó bá wá jẹ mẹ́tìlẹ̀ Yorùbá gbogbo ọba torí gbogbo àwọn ọba wọn ní àwọn rábítà àwọn ìlíìgì ìmáàmù wọn ní í ṣe àtàfà wọn ní í ṣe pẹ̀lú gbogbo àwọn ọba ìlú tó ẹni bẹ́ẹ̀ la fẹ́ fi joyè ẹ̀sìn o Fọláwíyọ́ ó joyè ẹ̀sìn lẹ́kùú ọjẹ́ nílẹ̀ Yorùbá Abíọ́lá ọjẹ́ lẹ́kùú ọjẹ́ nílẹ̀ Yorùbá Adíṣekọ́lá ọjẹ́ nìbàdàn ọjẹ́ nílẹ̀ Yorùbá Abíọ́lá sì tún joyè ìlú ọjẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ọjẹ́ Báṣọ̀run ilẹ̀ Ìbàdàn Báṣọ̀run ilẹ̀ Ìbàdàn la fi Abíọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló tún jẹ oyè nu oyè tó bá wá ní í ṣe pẹ̀lú Ìjẹ̀bú land ìlú tí ń bẹ nílẹ̀ Ìjẹ̀bú pọ̀ oníkálukú ìlú Ìjẹ̀bú Igbó Àgọ́ Àwọ̀yè òkìní kan a lè fi ìyẹn joyè tó bá jẹ mọ́yè ìlú wa ṣùgbọ́n tó bá ṣe pé Ìjẹ̀bú land ilẹ̀ orílẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ ọ̀dọ̀ Àwùjalẹ̀ ni ó ti wá àwa a lè mú nínú gbogbo a lè mú ní Ìjẹ̀bú Mùṣín a lè mú nínú Ìjẹ̀bú Igbó tó bá ti jẹ́ pé honorary oyè ìdálọ́lá
tó bá sì jẹ́ ti ìpìlẹ̀ náà tá à ń rotate a lè mú bẹ́ẹ̀ náà ló ṣe délẹ̀ Ìjẹ̀ṣà, bẹ́ẹ̀ ló délẹ̀ Ìgbómìnà, bẹ́ẹ̀ ló délẹ̀ Àwórì. tí wọ́n bá pè mí lọ́la nílẹ̀ Àwórì tí wọ́n bá fi mí jẹ ààrẹ òpìtàn ilẹ̀ Àwórì, kò sí tí ìdí tilẹ̀ Yorùbá tilẹ̀ Àwórì nu. ìyàtọ̀ tá a fẹ́ ká mọ̀ nù. nígbà tí mufti Táwọn ti wá jẹ́ tó wá rí wípé kò sí nǹkan kan, gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá ọ̀gbà ó wá wò pé tóun ó ṣe ni kó wọn lọ kó wọn lọ lẹ̀dí àpòpọ̀ mọ́ wọn lọ́rin. èló fi wá ń lọ tó fi ń sọ ìtànkìtàn. ọ̀gbọ̀n wọn wá rí pé ńgbà tọ́rọ̀ ta lọ́lọ́ ń ṣẹlẹ̀ àwọn ò fi kẹ́wọ́, àwọn ò fi ní grand nílọrin. ẹ̀sẹ̀ ńgbà wọn wá mú ta lọ́lọ́ ṣe wọ́n sọ di súyà ni. èmi tẹ̀rọ pé wọ́n sọ di súyà lẹ́ẹ̀pin jẹ. ta lọ́lọ́ wọn filẹ̀ àbí wọn ò filẹ̀, àmọ́ sọmọ ní kò ní níyì táwa mọ tí ń bẹ́ẹ̀ a sọ pé n tó ṣe dáa ẹ béèrè. nígbà ọ̀rọ̀ ta lọ́lọ́ ń ṣẹlẹ̀ tí ń bú ànábì tí ń ṣe gbogbo ẹ̀, èmi wà lára àwọn tó kọ̀ǹdẹ́mù rẹ̀, ṣùgbọ́n kí kọ̀ǹdẹ́mù rẹ̀ ìsọgbà yìí ṣe dáadáa yìí lẹ́fà. ìsìláàmù tẹ́ ẹ kọ́, jàgídíjàkẹ́ tẹ́ ẹ kọ́ náà ló gbé wọ bòmí. ọ̀dà sáfẹ̀fẹ̀ rẹ̀ àwọn oníṣẹ̀ṣe, ẹ dákọ̀ àwọn oníṣẹ̀ṣe, àwọn onífá tí ń bọ́ sójú ọ̀nà tí wọ́n ń bú ìsìláàmù. ẹ̀yin náà ni, ẹ̀yin lẹ́sẹ̀ pè fún Ṣàngó, ẹ̀yin lẹ́sẹ̀ pè fọ́ya, ẹ̀yin lẹ́sẹ̀ pè fógún, ẹ̀yin lẹ́sọ̀ pé àwọn ọba wa bọ̀rìṣà ni wọ́n ẹ̀ ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu. president Amẹ́ríkà tẹ́ẹ̀sì ń lọ tẹ́ẹ̀ lọ sí wáàsí tẹ́ẹ̀ kó dọ́là wá, èmi ò mọ̀ pé fọ́tò ànábì ní ń bẹ lára dọ́là. ẹ̀yin òpònú yìí, ẹ̀yin náà ni. bẹ́ẹ̀ bá bú ọmọ yín dẹ̀gbọ́n mo sọ mo ní èmi ò sọ pé ká má ṣẹ́tù rẹ̀ ò tàrà fẹ́ ká láàfin ọ wà, àmọ́ bẹ́ẹ̀ ṣe gba béèlì rẹ̀ kọ́ wá ní pọ́nrọ̀ wá ń lọ kóòtù. àkọ́kọ́ ilé ẹjọ́ ò lè ní kí wọ́n pa á, yọ sanwó òtanràn yá ni, yọ sanwó òtanràn ni. bẹ́ẹ̀ bá sì dá nílọrin tọ́ba àpì yọ bá kúrò lọ́dọ̀ yín. òun kálukú àwàjọ máa ń nárín ẹsẹ̀ àtowó ọkọ̀. tàbá tún kúrò lápì bọ́yá ilẹ̀ ẹ̀gbà ní bóun ní ọgbà ní ó tún di Supreme Court. kọ̀tán nígbà bá dẹ̀ dá olúwa mi wọ́n bá máa wo ẹ̀rí. gbogbo ọ̀rọ̀ tó mi sọ ń mú tiyín náà wà, ẹ̀yin lẹ kọ́kọ́ ń ṣe ẹ̀kẹ́ ibù, ẹ̀yin lẹ ń bù. oníyọ̀bá bàbá mi máa ní yọ̀bá bàbá rẹ wá fẹ́ kú lẹ̀ ọ̀yà kú ni o. ó kú ni bọ́ bá kú ni kó o kú. a sì lè torí pé ọmọ ẹkú ń sun kí wọ́n má gbókù kọjá wájú ilé yín pé ẹ má gbókù kọjá wájú ilé ìyá ìyá bá ti rókù ní ìsìn ẹkún rẹ̀ kò ní dákẹ́ bọ̀rọ̀ wọ́n ó gbé kọjá. lẹ́wà torí ọ̀rọ̀ ta lọ́lọ́run ní fi wá ní ọ̀pọ̀lọpọ̀ wọn àtàwọn míì tó ti ṣe àwọn àáfàá lọ́rin látara ìwà kan. ṣẹ́ẹ̀sì mọ̀ pé ìmáàmù Ọ̀fà ló já mọ̀, ó ní kí tírélà ó gbá àyàn ọ̀sán ju kéèyàn san Ìlọrin lọ torí wọ́n mọ̀ pé wọn ò lẹ́mìí ìdáríjìn. ṣé nǹkan rí tá a fi ń ròyìn èèyàn nu? nígbàgbọ́ náà ti wá rí pé òótọ́ mọ̀ kínní àtẹni tó ti dáná nù wọn gbogbo wọn wá di rìkísí pawọ́pọ̀ wọ́n dì kan, wọ́n bá pawọ́pọ̀ gbìm wọ́n wá dì kan, wọ́n á wò ó. èyí tó sì bí ọ̀rọ̀ wá lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yọ́ ọlọ́sùn táwọn lọ di igbá, wọ́n lọ dẹrù ẹgbẹ́ lódò, tí wọ́n kan lọ tó lójú wọn lóko tẹ́ ẹ dá wàhálà alẹ̀, tí wọ́n kan lọ tó lọ́dẹ ẹ̀rùn sódò táwọn oníṣẹ̀ṣe náà lọ. ṣùgbọ́n ìyá wa kọmíṣánná pólíìsì tẹ́lẹ̀ tàná ní ìpínlẹ̀ Kwara, ìyá yìí ṣe dáadáa, ó pọ̀ tó pòsì ó yanjú ẹ̀. ta ló dá wàhálà alẹ̀, ta ló lọ sódò tó lọ ń ṣe fídíò wọn. ta bá mọ̀ pé tí wọ́n ń ṣe ń bí ọ̀dà aláwọn tó ní baálé, àwọn baálé ń bẹ́ńbẹ́, aláwọn olóyè ìlú ní gbogbo local government tó dé Ìlọrin, aláwọn balógun nǹkan báyìí báyìí wọ́n ṣe àdẹ́fẹ́ ẹgbẹ́ sórí social media ẹ̀ ń dénjà àwọn èèyàn yín. ṣé n tó fi sọnù ká wá sọ̀pọ̀tì yín lórí rádaràda, kẹ́ wá dáwèrè tẹ̀ ń dálẹ̀ ilé Haúsá lẹ̀, kẹ́ wá sọ bí ìdìbí tá àti ní gbádùn. inú ìlú tó gbádùn jù láfíríkà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà láfíríkà ilẹ̀ Yorùbá yìí ni, torí báwa ẹ̀ gba rádaràda. bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí bíi tèmi tó o bá ti fẹ́ wà kẹ́tí ọ̀daràn pé ìdàkọ̀ rẹ àwọn àna àìbòkà tọ́lọ́pàá bá dé ìdàkọ̀ rẹ òun ló sì rọra kí wọ́n ọmọ rẹ̀ bọ́sọ torí àwọn èdè aná du aṣọ bo ìkàmọ́lẹ̀ ńlá fi wà lálàáfíà. àyíṣì ìyẹn nìkan kan jẹ ẹ̀mọye báwo bá a ṣe ń pariwo ẹ̀mọye Haúsá, ẹ̀mọye Fúlàní, ẹ̀mọye Ìgbò tí ń bẹ́lẹ̀ Yorùbá ta lẹ́rí ta mú bọ́ tàtà wá ń dúbí ẹran bẹ́ẹ̀ ṣe máa wúwo òpònú.
ṣèbí Kwara ní ìsìn inú odidi sẹ́ríkì yín wọ́n rán lẹ́wọ̀n gbére ẹ̀yin wèrè ní bọ́tà ní ìsìn ká ẹ sọ̀rọ̀ lé lórí wíwo lẹ́nu awo ọlọ́run ó mú yín ní jèrè láì ẹ̀yin ọ̀tọ̀ ọlọ́run tẹ́ ń pera yín lọ́rẹ̀ ọlọ́run ìyẹn ọ̀tọ̀ ọlọ́run lérò àfáà kankan wá jáde kó ṣe wá á gbé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àbílẹ̀ Yorùbá ní nírú ẹ̀ ti ṣẹlẹ̀ tọ́jọ́ mọ Yorùbá tí èso ọmọ Fúlàní àwọn àfáà ni wọ́n kọ́kọ́ jáde tẹnu wọn mọ lana wíì iná mọ jáde lẹ́nu wọn mọ tu ní bí ejò kóró gbà lẹ́nu yín ẹsẹ wá sí àjàrà búkà kan mo kú mọ̀ pé tọrọ yín lọ́rùn ní ká ẹ lọ sílé ẹjọ́ ogun ní ìnímọ̀ mẹ́jọ rò ẹ rojọ́ yóò sùn yín ìjọba kan lérí wọ́n gbé Laji Abbas wọ́n múra lẹ̀ ẹ̀sẹ̀ mọ́ wọlé mi ń sá ni àní ẹ mọ́ bọ̀ ń bàdàn tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àṣà ò ní wọlé gbẹ́yẹ ilé láyé gbogbo nǹkan ni ọ̀dà mi lójú bíi tìbàdàn yìí kọ́ ẹ sì máa wo ohun tí yóò ṣẹlẹ̀ sáwọn alábọ̀dé lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run wà láì àfitẹ́ bá tọrọ àforíjì lọ́yà kù ọ̀rọ̀ lẹ yóò bó rí bẹ́ẹ̀ ṣe rò pórí. àbára wa wí ni àti muslim o àti christian o àtẹlẹ́sìn ìbílẹ̀ o nílẹ̀ Yorùbá àwa ń bára wa ṣe tí nǹkan kan bá dẹ̀ fẹ́ ṣe àbára wa wí. so nígbà tá a lọ́lọ́run ẹ ṣe mùsùlùmí mọ́ sọ ti yọ́kù ònú ọmọ Ìbàdàn ó ti yọ́kù ònú ọmọ Yorùbá aláwùdí yín láì. báwo yẹn gbọ́ báwo yẹn mẹ́gbọ́ àmọ́ ẹ mẹ́sàn àwọn olórí ire olórí ibú bíi tiyín làwa ń sọ. kí lẹ bá lọ́wọ́ àwọn bàbá wa Islam tó rọrùn ẹ lọ wo mọ́ríkàsì lágége ìbáṣe pé bàbá Sheikh Ádámù ń bú wọn ni ẹ lọ wo gba àwọn tó mọ̀mọ́ lọlé kéjù àwọn ọmọ bàbá aláwo bàbá onífá bàbá oníṣègùn oníṣègùn ológun ọlọ́ya gbogbo wọn náà ni wọ́n dọ́mọjọ yí pé kún ó ṣe ti yín. adínú àwọn ọmọ wọn tó ṣe wáàsí fún àwọn bàbá wọn tí wọ́n gba ìsìláàmù àwọn ìyá wọn tó gba ìsìláàmù torí yí pé kí ni wọ́n ń rí àpèjúwe dáadáa làkọ́díkánà làkún fi rọ̀ṣúlù láì wọ́n ń rí lára àwọn ànábì wọ́n ń rí lára àwọn àfáà náà pé àpèjúwe dáadáa rèé o àwọn àfáà yóò ṣe jẹ́jẹ́ wọn ò ní bá wọn jà wọn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ó tiẹ̀ bá wọn jà sí wọn lè mú wọn gbà náà ilẹ̀ ibi tí wọ́n kọ́ mọ́ríkàsì sí ìmọ̀ pàwọn mùsùlùmí la ní láti pìlẹ̀ kọ̀ láwọn ìdílé tó nílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pín fúnra wọn lọ́wọ́ àwọn òsì báwọn ẹlẹ́bọ wọn jogún rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ilẹ̀ nílẹ̀ Yorùbá ìsìláàmù dé ìní ń gbòòrò àwa pọ̀ lónìí nù ẹ̀mẹ́wàá jẹ́ aya alábòsí nígbà táwọn náà pọ̀ lánàá wọn ò gbógun tàwọn bàbá wa wọn fi lè bí àwa á pé wọ́n ti mú àwọn bàbá ńlá tiwa ẹni tí wọ́n ti gé wọn lórí tí wọ́n ti fi wọ́n ṣe àsun ṣé wọ́n lè bí àwa wọ́n lè bí ìwọ ẹja máa ru àná àwa múra kankan tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣe jihadi Amẹ́ríkà ìní ń bẹ lẹ́yìn Ísírẹ́lì tí ń gbógun ti Palestine ẹ̀yà ẹ̀kóra yín ẹ̀ lọ Amẹ́ríkà ẹ̀ lọ bàjọba Amẹ́ríkà jà ìbẹ́ fẹ́ ṣe jihadi ẹ̀wà ẹ̀fà wà lọ́lẹ́lẹ̀ ẹ̀ fi wálẹ̀ rọ́wù lè mọ̀ pa wọ́n wá ń parapọ̀ ìdíwánu tí mufti náà fi wá lọ sí Ìlọrin tó fi wá ń pa àròkọ bú ránṣẹ́ sílé bàbá rẹ̀ nílẹ̀ Yorùbá tó fi ń bú ọba wa Ògún tọ́mọ̀ pé ọba ni tọ́mọ̀ pé Ọọ̀ni Ifẹ̀ ọmọ Ògún ni gbogbo ọba nílẹ̀ Yorùbá ọmọ Ògún ni gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ọmọ Ògún ni ìrènímọ̀gún sì ń bẹ àwọn Oǹdó ọba orin KSA King Sunny Adé ìrènímọ̀gún ni Dr. Sikiru Ayinde Barrister ìrènímọ̀gún ni àwọn lọ máa dọ́kọ lójú àgbàrá kíyẹnrìn ọmọ dàn sí adọ́kọ lójú àgbàrá kíyẹnrìn ọmọ dàn sí. síbẹ̀ náà ẹ̀ ń fẹnu àbùkù kan odidi orílẹ̀ kan tó kọ́fà stéètì kan tó kọ́fà gbogbo ilẹ̀ Yorùbá tó ṣe pé blood gbogbo àwọn tí ń jẹ Basọ̀run lọ́yọ̀ọ́ nínú àwọn tó ti pọ̀ Mògún ló pọ̀ jù nínú wọn Mògún ń bẹ Mọ̀ṣọ́ ń bẹ táwa ń sọnù pé ó lè yóò ṣe di orí èyí ó sì wá kú báyìí ṣẹ́sìn náà la wá gbé lọ́wọ́ àbẹ́lẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa. Let me tell you one thing nígbà tí n kọ́kọ́ ní interest nínú ìtàn a wà ní Jímọ̀ bàbá tèmi ẹlòmíín ti jẹ bàbá wa jì múra náà àwọn náà ti jáde láyé lọ́dún yìí ọlọ́ba wa foríjì wọn bàbá tèmi wọ́n jẹ ìmáàmù Ọ̀yọ́ State Secretariat ní ọdún 1976 kọ́ ṣùgbọ́n 1980 ni wọ́n wé wọn láwàní
wọ́n wá wé láwàní fún 30 ọdún kí wọ́n tó jáde láyé nínú oṣù kínní ọdún 2010. táwa bá wá wà kékeré tá a bá bá bàbá lọ jímọ̀, bàbá wa ń sọ̀rọ̀ nípa wípé bí èèyàn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run, èèyàn máa kí ọlọ́run láwọn oríkì orúkọ rẹ̀, araman, arohim, ajaba, gbogbo ọ̀sà ń dákọ̀ àwọn òkè. bàbá ló dàbí ìgbà kéèyàn fẹ́ wá kí ìbíkúnlé olókè, alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́, àgbàlá ìbíkúnlé jókòó bàbá ẹlòmíì lọ, alágbàlá tó kòkò sáré. bàbá wa bẹ̀rẹ̀ sí ní kí ìbíkúnlé lórí múmbàrí. sáyẹn ọmọ ìbíkúnlé tẹ bá ń bẹ́ ń bí orí yín ò ní wú, àbí tí ìbíkúnlé bá ń bẹ láyé orí rò ní wú bí ẹ ṣe ń kì í. bàbá tèmi nu àfáàsì ni èyí tí wọn ò fi ṣàpèjúwe tọrọ ó fi yá àwọn èèyàn oríkì wa ńlẹ̀ Yorùbá lè má gbé àwọn wo ní jẹ́ ìbíkúnlé. mo wá lọ inú ìwé ìtàn Ìbàdàn tí bàbá mi ní mo wá lọ hùn, ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìtàn ló jẹ́ kọ́kọ́ ní interest sítan kí n tó wá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wá sí ti bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory tí wọ́n fi wá dákọ̀ ìwé Reverend Samuel Johnson. mo sì wá ìwé nǹkan torí kò sí lórí igbá mọ́, ẹgbà mo bẹ̀rẹ̀ tí pariwo ẹ̀ náà ló já mọ́ rí lórí igbá padà tí mo ẹsẹ̀ wá rí tí ìwé Reverend Samuel Johnson. àwọn bàbá yìí wọ́n buyì kúnlẹ̀ Yorùbá, wọ́n buyì kún àṣà Yorùbá, wọ́n buyì kún ọ̀rọ̀ Yorùbá. tí wọ́n bá ń ṣe wáàsí Yorùbá pọ́nbélé ìjìnlẹ̀ èdè ni wọ́n ń lò. nínú ibi tí ìjìnlẹ̀ èdè ṣẹ́kù sí ọ́n ṣẹ́kù sínú Bíbélì. Àjàyí Crowther tó tú ó fi ìjìnlẹ̀ èdè tú, ń ṣẹ́kù sínú àlùkùránì àwọn bàbá wa tẹ́ ń tú wọ́n fi ìjìnlẹ̀ èdè tú. débi wípé tẹ́lómi bá gbé kùránì lọ́wọ́ tó bá rí tí ń tú mí yọ ẹsẹ̀ lọ́mọ ẹgbẹ́ gbọ́ kí ní ń jẹ́lẹ̀ kí ní ń jọmọ náà gún. wọ́n ẹsẹ̀ lọ́mọ bìrì oríṣiríṣi àwọn nǹkan ni ìfẹ́ ọfà pín nǹkan kí ní ń jẹ́ bẹ́ẹ̀. láwọn ìjìnlẹ̀ táwọn bàbá wa lò tá a sì bá lọ́wọ́ àwọn bàbá wa nù. àwọn bàbá yìí wọn ò wá sọ pé bóńtọ́ bá ṣe jẹ́. nígbà wá rí bẹ́ẹ̀ ẹ̀yin Ìlọrin, ẹ̀yin àáfàá Ìlọrin, ìbéèrè tá a bí yín ni pé ṣélẹ̀ Yorùbá lẹ wà àbẹ́ẹ̀ sí ńlẹ̀ Yorùbá. tẹ́ ẹ bá wà ńlẹ̀ Yorùbá ẹ sọ̀rọ̀ àlàáfíà, ẹ fẹnu orin kan lẹ̀ Yorùbá, ẹ sì rìnrìn àlàáfíà ńlẹ̀ Yorùbá. pàápàá ẹ̀yin tẹ́ ẹ jọ mọ ilẹ̀ Yorùbá nípìnlẹ̀, àmọ́ tẹ́ ẹ bá ń ṣe bíi tẹ́ ẹ dàbí àdán, ẹ̀yin lẹ́kú, ẹ̀yin lẹ́yẹ, a ní gbà fún yín. a sọ fún yín pé ẹgbẹ́nu yín dákẹ́, ẹnu wa gbà bẹ́nu àwọn bàbá wa ṣe gbà lánàá pé ẹ má dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ẹ jókòó jẹ́. àwọn bàbá wo ò kéwú lọ́dọ̀ yín, ẹ jókòó jẹ́. tá a bá sì ń sọ̀rọ̀ nípa ilé kéwú gbàlódé ká máa jókòó lórí tábìlì kọ́mọ ní kéwú. àwọn Ahmadiyya lọ́kọ́kọ́ mu wá, àwọn múwèé mọ́ kéwú, àmọ́ ìtí ọ̀jẹ̀ ti lé kéwú ní tààràtààrà nílẹ̀ Yorùbá ìlú Ìbàdàn ló ti bẹ̀rẹ̀. iná ẹ̀ ní àáfàá Kàràṣí. bẹ́ẹ̀ bá dé Sókótó, bẹ́ẹ̀ bá lọ sí gbogbo yunifásitì bẹ́ẹ̀ sì bá lọ. nígbà tí àwọn Àdàbí àti Mọ̀lẹ́kàsí jọ ń jà, àwọn làwọn ọmọ ní ibùdó ti jọ bẹ̀rẹ̀. ọdún wo lẹ́yìn jọ bẹ̀rẹ̀? bàbá Kàràṣí ìlọ bẹ̀rẹ̀ ká máa jókòó lórí tábìlì kọ́ ọmọ ní kéwú. ẹ̀rí gbogbo ìgbà wọn ní mẹ́rin wá nígbà máa bẹ̀rẹ̀ sí ní dákọ̀ àwọn àfáà ńláńláńlá tẹ́jọ́ ọmọ kéwú. igbákejì olùkọ́ àgbà níbẹ̀ ọmọ ìlú Ìlọrin ni. bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn close to 90 years, bí àbọ̀ bàtẹ̀ sí nílé 90 years ọ̀ǹgá tí mo ní close to 90 years, ọmọ kéwú Kàràṣí nìbàdàn ni. kẹ́ẹ̀bà lè mọ̀ tí ọ̀bá yé yín ní bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn, ọmọ kéwú Kàràṣí, àáfàá tó sì mọ kéwú tààrà ilé kéwú Kàràṣí ló sì ti kéwú. so kí wàá la kankan tẹ́nì kó ṣe tá a bá ń gbà fúnra wa. bàbá wa Sheikh Adam ní pé bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe máa bẹ̀rù Ìlọrin nídìí ìmọ̀, kò wá sí ìlú méjì náà tí Ìlọrin náà máa bẹ̀rù nídìí ìmọ̀ bí ó ṣe Ìbàdàn. àwọn náà wọ́n mọ̀ pé ṣe bí torí pé ajọ́ ọmọ Ìbàdàn ìmọ̀ náà ló gbé wa ró, ìmọ̀ ló gbé tàn Yorùbá ró. bínú a sì ní sọ̀rọ̀ kọ́rọ̀, mo máa ń sọ ọmọ àlè ò ní jáde lẹ́nu mi, ọmọ àlè ọ̀rọ̀ kò ní jáde lẹ́nu mi láéláé. ojúlówó ọ̀rọ̀ náà ni ọmọ jáde, ọmọ àlè ọ̀rọ̀ ò ní jáde. mọ̀rẹ́ nìkan ní ìsìn wọ́n sẹ́ndì 120,000 sínú àkáǹtì GTB wa. ẹ ṣe àdúpẹ́ o, ọwọ́lé bá a ṣe ń ṣe ètò lọ́wọ́, iná ò ní tọ́wọ́ yín.
àti ẹ̀fí àkáǹtì ìta àkáǹtì GTB wọ́n sẹ́ndì ẹ̀ sí àkáǹtì ìta gẹ́gẹ́ fi sẹ́ndì ẹ̀ bóyá tí ètò tá a sì fẹ́ ṣe òkè ó lè jára àwọn kọmitì wọn mọ ti GTB ó lè jẹ́ ètò tá a fẹ́ ṣe ní ọdún tí ń bọ̀ àwọn kọmitì gangan tí wọ́n wà nù kọmitì àwọn gan wọn kọ́ ń gbé pé àwa tá a jẹ́ kọmitì ẹja àwa gan wọn kọ́ gbé ọ̀rọ̀ bùnmí lèyìn ẹ mẹ́jọ gbé ipa tó yà ìwà ni ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ Sheikh Labeeb jáde sọ̀rọ̀ tó ń sì ń wá ojú rere ilẹ̀ Yorùbá náà fi gbégbèsè àyìn wọn lórí èyí ṣùgbọ́n Sheikh Labeeb adúpẹ́ lọ́wọ́ yín àwa adúpẹ́ lọ́wọ́ bàbá wa ìmáàmù àgbà Òṣogbo yín ló pàṣẹ sí mọ́sálásí tí lẹ́tà rẹ̀ ń bẹ ní o tí ìwé ọ̀rọ̀ ti délé ẹjọ́ ẹ rí i pé mo sọ lánàá pé tí wọ́n ṣe pé Sheikh Labeeb ni wọ́n lọ sí mọ́sálásí sọ pé ń bẹ nílé ẹjọ́ àwọn ò gbé o àmọ́ tí wọ́n bá sí bẹ́ẹ̀ tí òfin ò gbé a jẹ́ pé kò sófin ilé ẹjọ́ ò tí a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí àti ẹ̀yin èèkàn ìlú Òṣogbo pàápàá ẹ jẹ́ wá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa gbogbo tán jẹ́ rọ́bítà ilẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Sheikh Abdultaofeek Akeugba Gold oníwàásí àlàáfíà tó ṣe pé níjọ́ ogun le àwọn dúró níjọ́ tẹ́ ẹ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ó dúró tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tó jẹ́ ọmọ Yorùbá ń gbọ̀n létè tí wọn ò lè sọ̀rọ̀ àwọn dúró dọ̀là ló sì ń ṣe ìjọkànlẹ̀ Yorùbá àdúpẹ́ gidi gan lọ́wọ́ yín ni pàápàá jùlọ Supreme Council for Islamic Peace àwọn ìgbìmọ̀ tó ga lórí àwọn oníwàásí ilẹ̀ Yorùbá wọ́n gbé ẹgbẹ́ yìí kalẹ̀ torí ẹ̀yin wèrè olórí burúkú yìí náà ní kẹ́ ẹ má bàa balẹ̀ Yorùbá jẹ́ wọ́n gbé kalẹ̀ pẹ̀tọ́ àwọn bàbá wa tẹ́ ń bẹ́nu rọ́bítà àgbà ti ń dé àwọn ọmọ tá a sì wà ní òpèkè ẹja máa ràn àwọn bàbá yìí lọ́wọ́ àwọn bàbá wa ní tí bá lọ á dẹ̀ máa bù wọ́n gbọ́ ẹ rí i pé nígbà tí àáfà Ọlọ́run ló mẹrú ẹ̀ Sheikh Ọlọ́run ló mẹrú ẹ̀ láti Ẹdẹ àwọn náà pàpà wá lọ sí ààfin kábíyèsí lílọ tí wọ́n lọ pẹ̀lú àṣẹ rọ́bítà bàbá wa ìmáàmù Musa Agboola àti Supreme Council of Islamic Peace nílẹ̀ Yorùbá àwọn àjọ tó ga lórí ètò ìwàásù tó yẹ pé ìtàsọ ní wọ́n sì lágbára dọ́dọ̀ ìjọba òfin rèé ìwàásù rèé bí kan bá ń ṣe èrè ẹ mú o ẹ mẹ́jọba ilẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run ní járógun Boko Haram tí kan bá ń sọ pé àwọn bàbá àwọn lọ́fà àwọn mùjàhídùnù àwọn fẹ́ jà ẹ tètè mú ẹ tọ́jú rẹ ọ̀rẹ́ ni o ọ̀rẹ́ tí ọba wa gbọ́ ẹ fi bẹ̀jọ́ máa gbé bẹ̀ láfi wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tọ́rọ̀ kàn lọ́wọ́ gbogbo àwọn ìmáàmù àtàwọn àfáà àgbà káàkiri ńlẹ̀ Yorùbá tó ṣe pé wọ́n ṣiṣẹ́ yìí tí bàbá wa ìmáàmù àgbà Òṣogbo tí ọba dá sí gómìnà ò lè gbọ́ adájọ́ àgbà ò lè gbọ́ ìgbìmọ̀ ilé ẹjọ́ ò lè gbọ́ ìjọba ò lè gbọ́ gómìnà ìmáàmù àgbà Òṣogbo ó sì lé ẹnu dé ọ̀dọ̀ ààrẹ Muhammadu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Muhammadu Buhari ti lọ àbá ti wà ní wọ́n ti ń sinmi lọ ọjọ́ àgbò túbọ̀ dalẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlẹ́nu dọ́dọ̀ IG ọlẹ́nu dọ́dọ̀ ọ̀gá ológun irú ẹ̀ la sì ti rí tọ́sẹ̀lẹ̀ ní yídì tó lọ ọláwọn ọmọ tó lè pè ọláwọn ẹni tó lè pè ọláwọn tó lè pè adúpẹ́ lọ́wọ́ bàbá wa ìmáàmù àgbà Òṣogbo tí wọ́n fún àwọn ìgbìmọ̀ tó ga oníwàásí ilẹ̀ Yorùbá tí wọ́n fún wọn níṣẹ́ ṣe ẹ rí i pé nígbà wọ́n fẹ́ dọ́rọ̀ lẹ̀ wọ́n fẹ́ tọwọ́ àbòsí bọ̀ wọ́n fẹ́ gbé ẹnìkan wá ń gbà náà oníkọ́ wá ṣalága àwọn wá yarí pé wá ṣalága ń bò sọ ẹ̀bẹ̀ lílọrin ní àdá nǹkan lẹ̀ Yorùbá ẹ̀ máa ṣalága lé wa lórí nínú ló ṣalága nílùú rẹ̀ gbígbé come get out. ní Èkó ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì wọn oní Sheikh Abdultaofeek Akeugba Gold ní Èkó Professor
Paramọ́lẹ̀ Sheikh Professor Paramọ́lẹ̀ àwọn ní tèkó. Ní Ògùn Sheikh Sílé tó ń ṣe mufti àgbà ìpínlẹ̀ Ògùn àwọn ní olórí ń bẹ̀. Ẹ rí i pé mufti àgbà ìpínlẹ̀ Ògùn tó làwọn ìtàfi ń sọ nígbà tẹ́nìkan pé rẹ̀ ní mufti ilẹ̀ Yorùbá, mufti tí ò wọ stéètì tí ò lè dóṣogbo kójó kí bàbá wa ìmáàmù àgbà Òṣogbo jókòó kó àmọ́ lóò ní mufti ilẹ̀ Yorùbá. Bíbí sóhun mufti ìwọ àbí mufti ibo. Mufti tó o sì jẹ́ kò sí ọ̀ǹtẹ́tìkì tó lólùwò ló fi ọ jẹ́, kò sí tọkọ olúwo pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Sẹ́mi pé tẹ́yìn ọ̀bá ti lè dúró lójú kan nígbà wọn Abbas èdègbà o àfihàn jẹ́ lè mọ́mù ó tún ń dùn sẹ́ríkì o. Ní Ọ̀yọ́ Sheikh Dr. Àtẹrẹ òní. Ní Ọ̀ṣun iná ni bàbá wa tá a wá rí tí wọ́n lọ sí ààfin lọ́dọ̀ bàbá wo ní olú ìníṣà iná ni Sheikh Ọlọ́run ló mẹrú ẹ̀. Ẹ rí lórí èyí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bú Ọlọ́run lé mẹrú ẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ti kúregbé wọ́n ti lọ gbé wá, wọ́n ti ń bú Ọlọ́run lọ mẹrú ẹ̀ ní ìsìn láwọn Ìlọrin. Wọ́n wá tó ń lọ mọ́rọ̀ mọ́ríkàsì torí pé kí ni iṣẹ́ tí wọ́n lọ ṣe àwọn fẹ́ fìyẹn borí. Wọ́n wá fẹ́ fìyẹn máa ṣe bí ipá wọn jẹ́ tòótọ́ ńlẹ̀ Yorùbá tí àwọn ìwádìí ni pé rárá ṣé ẹ mọ ibi tá a ti ń bọ̀rọ̀ yìí bọ̀ kò kàn yín. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jí torí a sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ wo ò ní mètè wọn. Ní Èkìtì Sheikh Dr. Aminullah àwọn ni olórí fún ìgbìmọ̀ oníwàásí ilẹ̀ Yorùbá. Ní Oǹdó Sheikh Lágbàjì kìí ṣe Habib Lágbàjì o àwọn lolórí. Ó sì kù Ẹdó àti Delta ibi tá a jọ bára wa sílẹ̀ Yorùbá tá a wà lábẹ́ rọ́ bítànù ṣùgbọ́n tí wọ́n wá ṣe dábì ṣẹlẹ̀ ní pé south west ẹ mọ̀ pé Kwara fúnra rẹ̀ wọ́n èyí ná búrẹ́dì ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n ibi tó jẹ́ kápítà kèétí ìjìnà lára wọn. Ìdíwánu àwọn ẹgbẹ́ yìí ni wọ́n wá ń ṣiṣẹ́ kódà kèé ṣe bẹ́ẹ̀ nìkan lérúwà Central Mosque tí wọ́n ti ń bẹ lẹ́kọ̀ọ́ ṣé kò tún sí lóńdó mọ́sálásí bíi 4 báà náà ló tún kúnlẹ̀ Yorùbá táwọn ẹgbẹ́ ti ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe sí kó tó di wípé Sheikh Labib lọ káwọn tó gbé sórí social media adúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Béèyàn bá ti gbà wípé ilẹ̀ Yorùbá jẹ́ nǹkan ṣùgbọ́n tá a bá wá rí nǹkan a máa ń kànkùn ni èyí bọ́ àkọ́kọ́ béèrè lọ́wọ́ onílé torí wípé ẹ̀rí gbà mọ́ sọ́ mo ní tó a ti lọ o. Àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n yan àwọn ìmáàmù tí wọ́n máa kírun ìmáàmù 4 o. Àwọn ni bàbá wa ìmáàmù àgbà Òṣogbo ni wọ́n fà á lé lọ́wọ́. Àwọn ìlú tó wà ní abà ìkẹ́lẹ̀ kankan mọ́rùn pàbí àwọn Ìlọrin ni wọ́n yan ìmáàmù kankan ilẹ̀ tọ́rọ̀pọ̀lọpọ̀ pè mí ilẹ̀ Yorùbá ni wọ́n ti yàn o. Èsì pé Fúlàní àbí Haúsá kan lọ́wọ́ àyàn lé wa lọ́wọ́ àbáwọn ọmọ àlè kan ilẹ̀ Yorùbá wọ́n ti yàn. Ẹ̀rí pé mo sì sọ náà yìí pé lẹ́yìn ìgbìyàn tí wọ́n yàn iṣẹ́ tí wọ́n ń bẹ fáwọn ìgbìmọ̀ ní ọ̀rọ̀ àlàáfíà nígun lọ́tún nígun lósì ká parí ẹ̀ láàrin ara wa. Àwa náà àtẹ̀yìntí àwọn rátìbí tó pọ̀ tí wọ́n yàn àtàwọn rátìbí tó kéré àtàwọn aláṣẹ nídìí ẹ̀sìn ẹja rántí wípé bálítùn sírúnẹ́lì àyátà dúnìyà ayé yóò jẹ́ nǹkan kan ibi tá à ń lọ ló ṣe pàtàkì. Ṣé lórí pé a fẹ́ jẹ ìmáàmù ọdún 3 wọ́n fi ń pè mí wá jàre òpìtàn tí mo ní ìjẹ wá jàre òpìtàn tí mo ní ìjẹ wá jàre òpìtàn tí mo ní ìjẹ mo ní ẹni táwọn bàbá wa gé mi àwọn bàbá wa ọdún 6 àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ tán Yorùbá kò sẹ́ni tó rí fèsì mi lọ́dún 6 àkọ́kọ́ mi ò ká máa lọ kí n wá máa lọ kí gbogbo ayé wa máa rọ́ gìrìgìrì kí n bẹ́ lọ́ọ̀rù rẹ̀ láyé ayé máa rọ́ gìrì àárẹ̀ òpìtàn níbà yóò kíní kan níbà gìrì yẹ sẹ́yìn ní ìfìwà àlìjánnà náà mélòó nú àwọn èèyàn tó lọ́lá tó gbajúmọ̀ tó ṣe pé níbo náà ni àyè tó yẹpẹrẹ Ọlọ́run lá dá wa padà sí. Èmi àti ẹ náà ni inú ilẹ̀ náà ni tá à ń tẹ̀ náà wọn ó gbé wá sí táwọn míì náà tó tẹ̀ wá.
kódà ká dẹkọréètì sàárè dọ́là ẹgbẹ̀rún ọdún ọ̀lọ́ lórí rẹ̀ tí gbogbo àyípadà ọba bẹ́ẹ̀. ẹ wá já ṣe pẹ̀lẹ́ ìyún kan ká tó wá bọ́ sẹ́lẹ̀ kejì. ní àná mo rí fídíò yìí tí ń jà rìnrìn. nígbà mo rí fídíò yìí tí ń jà wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ bó jẹ́ pé bàbá Olúwo náà jẹ́ pé ìgbà míì kábíyèsí láìkí kí wọ́n jókòó nínú ààfin wọn kí wọ́n kàn wá nǹkan jù ú ta pé akínní tí ń lọ ẹlẹ́jà tó jù mí ta. àwọn kó ṣàjáde àwọn gbá òòṣà létí àwọn gbọ́ Ògún létí sígbà kan ṣàwó kan. Olúwo ẹ̀ gbá òòṣà létí ẹ̀ sì tó bẹ́ẹ̀ kẹ́ ẹ gbá òòṣà létí bẹ́ẹ̀ ṣe lè gbá ànábì Ọlọ́run létí lẹ̀ lè gbá òòṣà létí. òòṣà òòṣà òrìṣà òrìṣà dá. èyí tó dùn mí ni pé whiteboard tá a rà pé yóò tún lo kí ló orúkọ ẹ̀ ní tá a rà ń gbà yẹn yóò tún lo projector ni kì í so ní direct irú níta la fẹ́ ra ẹ̀mẹ́lẹ̀ náà wúlò ń bàbá bẹ̀rẹ̀ sí ní train àwọn ọmọ a sì ra ẹ̀ tí ó dùn pé direct pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ẹ̀ làbá máa fi hàn wá. orí ẹ̀dì yìí ní àwọn ìpínlẹ̀ bíi Kwara erí làwọn ó pè wọ àwọn ilẹ̀ ìgbómìnà erí làwọn ó pè àwa ń pè ní orí erí orí. bó ṣe jẹ́ pé àwa ń pe Ifẹ̀ àwọn onílùú àtàwọn Ìjẹ̀ṣà wọlé Èkìtì Ufẹ̀ làwọn ó pè yú làwọn ó lò àwọn ó lò i. àwa ń pe ilé àwọn ó pe ulé Ìjẹ̀ṣà ń pe Uléṣà àwa ń pe Iléṣà àwọn ń pè ní Uléṣà. òrìṣà òrìṣà orí ìtí Yorùbá ń pè ní orí iná ẹ̀ ní Ọlọ́run aṣẹ̀dá Elédùmarè ọba dáyé ọba dọ́run ni Yorùbá ń pè ní orí. torí ilé ẹ̀kọ́ ni ìtàn Yorùbá tí Yorùbá ń pè ní orí iná ẹ̀ ní orí tá a gbé sórí. Yorùbá wá gbà yí pé nǹkan kan tó súnmọ́ wa súnmọ́ Ọlọ́run jù iná ẹ̀ ní orí wa yìí. tó bá ti kú òun bẹ́ẹ̀ kò sí nǹkan kan mọ́ ibẹ̀ nìrònú wá wà ibẹ̀ la fi gbà pé ogún kan okùn kan òǹkà kan òǹfà kan tó so wá pọ̀ mọ́ Ọlọ́run aṣẹ̀dá Elédùmarè ni Yorùbá ń pè ní orí. àwọn kan wá ń bẹ ẹ̀sà àwa ní nǹkan ẹ̀sà ẹ̀sà àwa ní orí ṣàdá orí ṣàdá àwọn eléyìí o Ọlọ́run ṣà wọ́n dá. nínú àwọn tọ́lọ́run ṣàdá ní sẹ̀mọ́nì tá a wà àmọ̀dàkọ̀ Abíọ́lá Olúṣọlá Sàràkí ní Ìlọrin Wàhábì Fọláwiyọ́ o Àríṣekọ́lá Àlàó o MKO Abíọ́lá o Ọbáfẹ́mi Awólọ́wọ̀ o Ládòkè Akíntọ́lá o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o Yẹmí Ọ̀ṣínbàjò o Pásítọ̀ Adébóyè o bàbá wa Sheikh Adam o lọ́dọ̀ tiwa orí ló ṣà wọ́n dá. nínú èdè Lárúbáwá anita ń pè ní nàbí àwọn ànábì tẹ́ bá lọ wo nínú Al-Qur'an fi túmọ̀ sí Yorùbá ànábì náà ni wọ́n ń pè á pé nínú èdè Yorùbá ni òòṣà ìtí òjé wọn lónú òòṣà ni wọ́n tú torí pé orí ló ṣà wọ́n dá. àwọn nígbà yẹn àwọn ni ànábì àwọn ẹni ẹ̀sà wá pé méjì
a lè lo ẹni ẹ̀sà bí mo ṣe kà á àwọn tí mo kà àwọn bàbá wa tó lọ pé àwọn eléyìí kan ni wọ́n ẹni ẹ̀sà ni wọ́n ṣùgbọ́n òòṣà òrìṣà àwọn yàtọ̀ àwọn jẹ́ ànábì tó ṣe pé special person ni wọ́n èyí tí wọ́n ń lò nínú èdè tiwa nu including bàbá wa Ọ̀rúnmìlà. ìpele 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 tó fi lélẹ̀ ẹ̀yin lẹ́jọ́ ìwà páwọn ànábì tọ́lọ́run rán sórílẹ̀ ayé wọ́n lé ní 100,000 so ilẹ̀ Yorùbá ò sí lára àwọn ibi tọ́lọ́run rán ànábì sí. Herodotus sì kọ ìwé rẹ̀ ní 2,500 years before the birth of Jesus Christ, before the birth of Prophet Muhammad tó ti sọ nípa Ilé Ifẹ̀. So Ọlọ́run gbàgbé àwa ò sí nínú orílẹ̀ tọ́lọ́run rán àwọn òjíṣẹ́ sí. Ọlọ́run ò tó wá dá dófẹ́ lọ́ni pé àwọn òjíṣẹ́ tá a wá rán èdè àwọn èèyàn wọn la fi rán wọn. A ní sọ pé ẹ̀yin ará Mẹ́kà èsì wa lọ jíṣẹ́ fún wọn níbi no èdè wọn la fi rán wọn gbà náà. So n ti ń jẹ́ òòṣànú ó wá kú òǹbẹ̀ ó kúregbé lílẹ̀ lágbáwá láàrin ìgbà kan àwọn ànábì Ọlọ́run lọ wọ́n ń sọ wọ́n di nǹkan míì. Nínú Christianity àwọn ẹlòmíì ọkọrin Jésù ní màá sìn Jésù ní màá sìn ọ̀pọ̀ èèyàn ló ń wí pé ta lọ́lọ́run mi Jésù dá mi lọ́lá ó ní mi máa sìn. Ṣé Jésù ló ní kí wọ́n kọrú orin o sẹ́yìn tí wàá sọ pé Jésù èsè òjíṣẹ́ mọ́ èsè prophet mọ́. Wọ́n ya ère ìyá Jésù wọ́n ya ère kí lorúkọ ẹ̀ wọ́n ya ère Jésù sẹ́yìn tí wàá ní kí Olúwo lọ gbá ère ìyá Jésù létí níwájú kátólíìkì. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe tẹ́ fẹ́ balance ẹ̀ ère níbi chọ́ọ̀chì catholic hospital tẹ́ bí mi sí lólúyọ̀rọ̀ kábíyèsí Olúwo ère ìyá Jésù bẹ́ẹ̀ ẹ wá lọ kó gbajúbò. A wàá wò bóyá àwọn ìjọ kírísítẹ́nì àwọn kátólíìkì wọ́n kù lé wọ́n kù ń ta àbí òsì kátólíìkì ní Ìwó ẹ láwọn náà kó gbogbo ère kú òun bẹ irọ́ wo là ń pa àníbọ́kàkà bá ń sọ̀rọ̀ tẹnu ẹ̀ bá àwọn bàbá bá ń sọ̀rọ̀ tẹnu ẹ̀ bá ń laná ayé ti mọ̀ pẹ́lẹ́pẹ̀ ni. òòṣà ilà àwọn bàbá wa tó ti lọ orí ló sà wọ́n dá àwọn lọ ibi tọ́rọ̀ ère ti bẹ̀rẹ̀ ẹ wo orú ìwé tí ń bẹ níwájú mi wọn èé bọ wọn ìrántí wọn ni àwọn bàbá wa tó ti lọ o fọ́tò tí ń bẹ ńgbà náà ni kí wọ́n draw nǹkan sára àpáta ni o sára òkúta ni o kí wọ́n gbẹ́gi lére ni o kí wọ́n fi dẹgbẹ́ ni o kí wọ́n fi góòlù ṣe ni o ẹni wọ́n wá ń ṣe eléyìí táwọn ń ṣe wọ́n ń gbé ọ̀n wà bẹ́ẹ̀ àwọn ọmọ wọn tí ń dé lẹ́yìn wọn wá ń bọ̀ wọ́n ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ní sòótọ́ ṣùgbọ́n gbọ̀pọ̀lọpọ̀ ọbọ̀ ọ̀wọ̀ ìpẹ̀bí mọ́ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ìlú àti tàn fún wọn á wàá jókòó ńlọ́wọ́ di Ọlámúrúdúdú ni Lámúrúdú ṣètùmọ̀ Lámúrúdú nu Nàmúrúsù ṣe àwọn ará ìránù Baghdad wọn ọmọ túmọ̀ ó kọ bàbá wọn. The funny thing ni wípé kábíyèsí ó dẹ̀ máa sọ̀rọ̀ bíi pé bóyá àwọn ẹran làwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ can't you go and look at the dictionary Britannica encyclopedia ń bẹ ẹ lọ wò náà gbogbo àwọn ọkọ̀ wọn ti ṣèwádìí lé lórí wọn á sọ bóòlù ọ̀rọ̀ orúkọ ṣe originate bóòlù ló ṣe bẹ̀rẹ̀ Ọlámúrúdúdú ni Lámúrúdú so kí lọ́kàn Lámúrúdú pẹ̀lú wa Nàmúrúdù ẹ bá ń béèrè àwọn tó ní èdè Nàmúrúsù èsì ṣe Arab language ọ̀rọ̀ Nàmúrúsù ti wá ó ti ṣẹlẹ̀ tipẹ́ lẹ́yìn ìgbà tí Ibrahim kú ń bẹ̀ ó wá sí Áfíríkà ó lọ káàkiri lọ́wọ́ padà ló bí ọmọ méjì lẹ́yìn tóun tún lọ tán ọmọ méjì rẹ̀ tọ́jọ́kùnrin Ismail àti Isiaka Ismail àti Isaac ló bí Jákọ́bù la pè ní Ísírẹ́lì àwọn ni wọ́n di Ísírẹ́lì lónìí Ismail lọ́lọ́ fẹ́ nínú àwọn ẹ̀yà Yemen látara wọn láti clone tá ń pè ní
Abraham bàbá ńlá wọn tọ́lọ́ ń pè ní bàbá àpẹẹrẹ ìgbàgbọ́ gan both Quran and Bible accept ẹ̀ kì í ṣe Arab kì í ṣe Israel. So kí wá ní sẹ́mi tí kò máa ń di ọ̀pọ̀lọpọ̀ tí máa ń dùn mí fọ́pọ̀lọpọ̀ ni pé so nígbà tá a ti wá lé ẹ́ńfàsì lórí ìtàn ilẹ̀ Yorùbá àmọ́ tí ń lọ mọ́ láyé tẹ́ ẹ fẹ́ kú lẹ́yìn Abraham gan tọrọ nàmúrúsù ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ kìí ṣe Arab kìí ṣe Israeli húrì nílùú rẹ̀ ní 300 kilometers sí Baghdad capital Iraq lónìí. Ẹ lọ wò tàn ìgbà tí wọ́n ń bẹ ní Babylon lóòrùn lẹ́pa. Àwa dúpẹ́ òòṣà oríṣàdá àwọn baba ńlá wa tó ti lọ ni èyí tẹ́ ẹ sì gbé kú òkúta lẹ gbé kú ò sókúta làwọn baba ńlá wa ìgbàgbọ́ àwọn tó sì gbé ibẹ̀ ìgbàgbọ́ wọn nu ẹ̀yin sì kó dànù ẹjọ́ méjà máa parọ́ náà ìbẹ́ yìí náà àfẹnilẹ̀ ti ní kí n lọ sóògùn dìgbàrò mi tẹ́ ẹ gbé lọ ògùn dìgbàrò lẹ dá padà sí ògùn dìgbàrò ẹ lọ wo fídíò gbà yẹn gbà mo lọ o ògùn dìgbàrò ìní èrè tó dàbí òkúta bẹ́ẹ̀ ìjọ yìí náà mọ̀ fọ́ọ̀kan èyí náà mọ̀ sáwọ̀ tí máa ń mí lógún dìgbàrò ibẹ̀ sì ni odò Ọ̀ṣun àti odò Ọba ti pàdé tí wọ́n ti kọ lẹ́tà U mo ní lẹ́tà Y yí lẹ́tà Y odò Ọba ń bọ̀ odò Ọ̀ṣun ń bọ̀ wọ́n pàdé wọ́n wá ń lọ tí wọ́n fi kọrí sẹ́kọ̀ọ́. Ògún dìgbàrò lẹ gbé padà sí kì í ṣe pé ẹ kó dànù ntí ọ̀bájọ́kọ́rọ̀ odò ni pé nígbà mo gbá Ògún létí tí mo ta èṣù láyà mo kàn kó wọn dànù mo ní ẹ lọ wọn dànù ẹ fọ́ wọn kúkú káwa rí fídíò rẹ̀ ṣùgbọ́n tá a rí ni pé èyí tó ṣe pé bẹ́ẹ̀ ṣe ń gbénu mọ́tò tí ń takú nígbà ó débi tó dé dúró ẹ gbé kúrò nínú mọ́tò nígbà ẹ gbé kúrò nínú mọ́tò lọ ẹ tún gbé padà ebi lè fẹ́ dúró sí o mo kàn ń gbà mo lọ mo kàn lójú ọ̀nà ń bẹ̀ ẹ lọ wò ń bẹ lórí YouTube Ògún dìgbàrò yìí sì wá bẹ́ẹ̀ máa tó rí process orí YouTube àti orí Facebook padà láti ààfin Ìwó náà wọ́n ti ní lọ sí orí òkè Òòrè ní Ìwó níbi tí ojú odù Ọ̀rúnmìlà wà àwọn Christian ti fẹ́ gbabẹ̀ kan rí bàbá wo Olúwo ló ní rárá ààyè ṣe pàtàkì ọ̀yá ẹ kó ráńgá yín ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń ṣe léyìí ẹ̀ ń ṣe nítorí ìṣẹ̀ṣe ni. kí ló dé? náà kábíyèsí bàbá wo Olúwo ẹ wá sọ wípé ìtẹ́ ń ṣe yìí ọba kan ò ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá ọba wo ni ò ṣerú ẹ̀ rí ńlẹ̀ Yorùbá ìṣeṣeṣe Islam wo lẹ́yìn ń ṣe ẹ lọ bèrè tán Ààrẹ látòsà ẹ lọ bèrè tán Aláàfin Àtìbà ó wà lára àwọn tó kọ́ mọ́sálásí sí Ọ̀yọ́ tòní Aláàfin Àtìbà ní Islam ló tó kọ́ mọ́sálásí nígbà àwọn òtí ẹ̀ tí ìbí tẹ̀ tí ìgbóhùn pẹ́ dàyé Aláàfin Àtìbà lẹ́yìn náà ẹ lọ béèrè ìtàn Aláàfin Adéníran Adéyẹmí kẹwàá béèrè ìtàn ọba Sàláwùdíìn Adéọ̀yọ́ nìbàdàn nígbà bàbá wa Ibrahim Niyas wá sọ́kàn sí àbí ọ̀kan sí ẹ wá béèrè ìtàn Abbas Alẹ́sìnlẹ́yẹ okun ọlá nìbàdàn àwọn ọba eléyìí ṣe ìsìláàmù dójú àmì ni wọn ò sí kankan jẹ́ polongo jùlọ débi pé àwọn àáfàá dáwákà fún Aláàfin Adéníran Adéyẹmí bẹ́ẹ̀ sì ti ń dáwákà fáwọn ọba nu ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ o ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ Aláàfin gàràfà òrè mẹ́dínà ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ kèfèrí tó kù ẹgbà fọ́lọ́hún kèfèrí tó kù ẹgbà fọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ rà láàfin bó ṣe ṣe tànà bí kèfèrí tó kù ẹgbà fọ́lọ́hún òun sì lọ bá Aláàfin àkọ́kọ́ tí àkọ́kọ́ wé láwà ní tí ó sì dé Mọ̀káwíà lẹ́yìn ìgbà tó ti Mẹ́kà dé àwọn tí tẹ́lẹ̀ náà ń wé
bí wọ́n bá lọ yídì wọ́n ó wé ṣùgbọ́n wọ́n á di pé dípò kọ́ máa gbé kórí mọ́ gbófo àbí fìlà mọ̀káwíà ló ń wé. ìsìláàmù ẹ̀ tó ṣe náà wọ́n ṣe gbógun tì í tẹ́ ẹ́ ṣe yọ́ làwọn Awólọ́wọ̀ ṣe yọ́. ìsìláàmù ẹ̀ tó ṣe ilé ẹjọ́ tó ga fi dá Aare kọ́ padà. ìsìláàmù ẹ̀ tó ṣe náà wọ́n ṣe pa tí wọ́n sì pa àkọ́bí ọmọ rẹ̀ Ọlọ́run wá ṣẹ̀san fún un látara ọmọ rẹ̀ míì iná ẹ̀wà ni Lámídì Adéyẹmí kẹta Àtàndá ńlọ́wọ́ ajẹ́ Aláàfin tó pẹ́jù lórí àpèrè ó wá lò 52 years tó gbéṣẹ̀ lọ́dún tó lọ. kábíyèsí ilẹ̀ Yorùbá lẹ ti ń sọ̀rọ̀ àwọn èèyàn mọ̀tàn àìsí gbàgbé tàtẹnudẹ́nu nkálukú náà lónìí. àwọn ọba ṣe ìsìláàmù o Àbáàsì bàbá tó bí bàbá tèmi iná fi pè ní Àbáàsì. Àbáàsì náà ni bàbá wa lẹ́sìn lọ́yẹ́ ń jẹ́ bàbá tó bí bàbá mi náà Àbáàsì ni. mùsùlùmí sì ni ẹ̀kọ́ ni ẹ lọ wo fọ́tò Olúbàdàn Àbáàsì ẹ rí láwàní lórí rẹ̀ ẹ rí tẹ̀sùbà lórí rẹ̀ ká tó wá sọ ọba Sàlàwùdíìnì Adéọ̀yọ́ àbí ọgbọ́n bí mo ṣe pé Sàlàwùdíìnì Adéọ̀yọ́ ká tó wá sọ láyé Aláàfin Àtìbà tó ṣe pé ọwọ́ ara rẹ̀ báyìí ló fi kọ́ mọ́sálásí. ẹ̀yin kọ́ làkọ́kọ́ o ká tó wá lọ sẹ́pẹ̀ ẹ̀pẹ́ alálùkùránì Olúwo ẹ̀yin kọ́ làkọ́kọ́ kẹ́ ẹ kọ́kọ́ sí ńlẹ̀ Yorùbá. àwọn èèyàn ti ń pariwo ká gbà fọ́ Ọlọ́run ẹ gbà fọ́ Ọlọ́run nínú àwọn ọba wọ́n ti ń ṣe é bọ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ lákọ ó lábo. ìyá mi ẹ pàdí mọ́ kò yọ ọmọ rẹ̀ ìta bá máa sọ ìta máa wù níwà tí ó máa takorí àpèrè ìta ìjọba lé lórí ọ̀rọ̀ àṣà àti kálàáfíà wà nílùú ni ẹ fà wọn àáfàá lẹ̀ kí wọ́n ṣe wáàsí ẹ̀yin ọba ẹ dúró ládájọ́ dọ́gba oníṣẹ̀ṣẹ̀ ọ̀wà kírísítẹ́nì ọ̀wà àfọ́ ọ̀wà táwọn ọba nu ìtàwọn ọba gbọ́dọ̀ dúró fún nu. ṣùgbọ́n tó bá wá ń ta àbùkù àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ táwọn náà bá wá ń sọ̀rọ̀ yóò wá máa dùn wá gbà ẹrú orí adé fìn káàdì orí adé náà mọ́ fàdé wọ́lẹ̀ kúrí adé náà mọ́ fàdé wọ́lẹ̀. àwa wà lára àwọn tí wọ́n lè sọ fún yín torí wípé ìtàn òdodo ń bẹ bí èèyàn bá sọ̀rọ̀ tàbá kàn buwọ́ dídẹ́ ẹ̀kẹ́ nínú tàbá ṣe bí ìpá àgbọ̀ àbáàrí kéèyàn ó tó sọ̀rọ̀ àwọn sáyẹ́ǹsì èsì ń bẹ á sì sọ ìtàn tọrọ mọ́. mọ̀káwí àjọ náà lọ́hùn kábíyèsí Adéníran Adéyẹmí èwo ni tẹ́ǹdé kì í tí ọ̀dọ́làdá tẹ́ǹdé kì í ṣé lè jẹ́ bí adé àbí ó jẹ́ bí ìfìlà wa ẹ̀yin ọba ẹ mọ̀ pé àṣà wa yìí lẹ gbọ́dọ̀ gbéga. Tádéníran Adéyẹmí torí ẹ̀ yarí pé láíláì lé sílẹ̀ o àmọ́ ti lọ Mẹ́kà o táwọn àáfàá mú sí Aláàfin Adéníran Adéyẹmí lórí ńjọ́ náà lọ́hùn ẹ wá bá ń béèrè àáfàá wo ní dé mọ̀káwí àmọ́ bẹ́ẹ̀ yẹn bá dé ní ìṣeṣájà ò ní gbó kí ni mọ̀káwí à ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn gbé ká ṣọ́ra. ó sì bẹ̀rẹ̀ nígbà wàhálà bẹ̀rẹ̀ níwò ọ̀nà bòmíì nu táwọn kan gbógun tolúwo tí ń múra páwọn ó yọ Olúwo lolúwo fi wá àtìlẹ́yìn àwọn àfáà inú àwọn bíi tàwọn àtàwọn míì bẹ́ẹ̀ ẹ ṣàtìlẹ́yìn fún mi wọ́n bá kó sábẹ́ ìsìláàmù. ẹni tọrọ ìsìláàmù òye yóò jẹ́ àfáà ẹni tọrọ kìrìsìtẹ́nìtì òye yóò kẹ́kọ̀ọ́ bíbélì yóò jẹ́ àwọn bíi bíṣọ́ọ̀bù. ǹjẹ́ bàbá wa kábíyèsí Olúwo mo sí fìlà forí adé o sáàfáà ní yíṣẹ́ kéwú ọ̀rọ̀ alálàáfáà ọkàn yìí yìí sáàfáà kéwú dúró ní bàbá ni bẹ́ẹ̀ bá sì kéwú dúró lórí tí wọ́n yàn yín sí ìjọba lé lórí. ọba wa kan bẹ nínú ọba Òwu Muhammadu Qasim bàbá yìí kéwú ó tún wá mọ ọkọ̀ gbogbo Ọlọ́run ń hó lórí rẹ̀ yáyáyáyá ni tí wọ́n bá sì ń ṣe gbogbo táwọn olówó ń ṣe ó ń bá wọn ṣe ni. ìsìláàmù nu àjọṣepọ̀ tìlú ń bẹ àwa gbọ́ Ọlọ́run foríjì mi o
tá a bá tí ìrọba míì tó ké ojú ọba Muhammadu Kọ́sìm ọba Òwu lọ sówu Òwúlé ni ọba Òwúlé tá a bá tí ẹlẹ́hàá tó níyàwó kábíyèsí tá a bá tí ìrọba míì tó ké ojú lọ nílẹ̀ Yorùbá lónìí á ṣẹ̀ṣẹ̀ rí ni ẹ dákun torí ọlọ bí èsè bí bá ṣe ń dákọ rẹ̀ yẹn mélòó lọ́gbó kọ ẹ̀ yẹn ta lórí kó ṣe náà dáradára lórí social media tó bá gbére pamọ́ pé káyọ́ ọmọ ìdòsó lè gbére pamọ́ kọ́lọ́ ọmọ rí ọ. now báà ní ṣe rí nù èyí tó wá jẹ mọ́ bẹ́ẹ̀ mo ká tó máa rán wa létí pé tó bá di inú oṣù kẹta ọdún tí ń bọ̀ á bẹ̀rẹ̀ ètò tí ó mì gbogbo ayé jì nípa ìtàn wa nílẹ̀ Yorùbá a sì pàdé pẹ̀lú àwọn kọmitì ní òní gbogbo ìlànà gbogbo ẹ̀ á jẹ́ ká gbọ́ àrípòsù kẹta náà ti ń sún mọ́ pátá òdúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àtẹ̀yìntẹ̀ tí promise pé lágbára Ọlọ́run á gbé torí pé ètò ńlá ni lásìkò àwọn ọba á pa àwọn èèkàn á pa àwọn ọmọ Yorùbá láì fi tẹ̀sí ṣe àwọn pastors wọ́n wà àwọn àáfàá wọ́n wà àwọn aláàjì wọ́n wà àwọn díkìn wọ́n wà àwọn oníṣẹ̀ṣe wọ́n wà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá la fẹ́ sọ àṣà wa la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọkàn gbogbo wa ni èmi tí mò ń sọ̀rọ̀ mùsùlùmí ni mí ọmọ àáfàá ni mí bàbá àáfàá ni mí mo tọ́ àwọn ọmọ mi mo kọ́ wọn láṣà Yorùbá wọ́n kéwú wọ́n sì kàwé ẹ jẹ́ kó rí yín ó pé bórí àwọn bàbá yín ṣe pé àwọn bàbá tèmi èmi jogún dáadáa lára wọn èyí náà jogún dáadáa lára èmi náà ẹ má lò pẹ̀lú àwọn alákatakítí bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá mo tún dúpẹ́ wọ́n tó sẹ́ndì dátà sí wa Moses bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń fún wa ní dátà kì í ṣe pé kọ́pọ̀ kì í ṣe pé kó kéré tẹ́lẹ̀ bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn opay àti palmpay kò bá jẹ́ money point phone number mi náà ni money point opay palmpay ẹ kàn yọ 0 wájú phone number mi kò x023687432 pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí ó bá fi tó bí ọjọ́ mélòó kan àkáǹtì tá a lò fún ètò tá a fẹ́ ṣe tí ò ní papọ̀ mọ́ àwọn àkáǹtì tá a ń lò tẹ́lẹ̀ á fi síta fún wa nígbà tí a bá ṣèpàdé pẹ̀lú àwọn kọmitì ẹ já ní lọ́kàn yìí pé ilẹ̀ Yorùbá èmi àti ẹ̀ ń bẹ lónìí kì í ṣe dandan ká yóò mọ̀ mí kí n tó lè kópa mi fúnlẹ̀ Yorùbá nígbà mo bẹ̀rẹ̀ tán Yorùbá ọdún 6 àkọ́kọ́ ìfi fọ́tò mi sí tí mo ti ń kópa tó di pa àwọn èèyàn sá àwọn fẹ́ rójú mi tó di pa bẹ̀rẹ̀ sí ní wàá bọ́ sórí live video gan mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa títí ìgbà tá a tún pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín o oníbodè ilẹ̀ Yorùbá òbùrìnbùrìn dáná tàn sí jù dáná tàn sí gbó ìtàn wúwo jure lọ́ba bo ojú tó lé mọ́ pààlọ́ létí rẹ̀ ń ṣe nínú máa bí mọ́ parọ́ létí rẹ̀ kì í fẹ́ gbọ́ mọ́ fẹnu sáátà ilẹ̀ Yorùbá létí rẹ̀ kò sí tó fi ṣe bọ́ bá gbé lọ ilé ẹjọ́ èmi ládájọ́ wà olúwa mi ẹjọ́ sọmọ Yorùbá nìyí bẹ́ẹ̀ ni ogun lè ní mọmọ ẹjọ́ rò nígbà máa ń rojọ́ nígbà sọkún olúwa mi ti ń dùn mí ni wípé wèrè ilé olórí burúkú ilé wọn fẹnu bá àwọn bàbá wọn jẹ adájọ́ ni ìmọ̀ ẹ̀kọ́ olúwa mi sọ pé ní ìsìnyà wèrè ìmọ̀ fẹnu bá àwọn bàbá wọn jẹ àwọn bàbá wọn tẹ́wọ́ bí wọn yóò fẹnu burúkú bá wọn jẹ. sẹ́fà pé tí Ọdúnládé Adékọ́lá bá fẹ́ sunkún èké nígbà gbogbo tí sọ mọ́ adájọ́ ni ẹsẹ̀ ọmọkùnrin yìí o ọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ kálá o oníbodè ilẹ̀ Yorùbá obìnrin dáná tàn sí jù dáná tàn sí gbó ìtàn wúwo jurin lọ o mọ́pà lọ o tọ́ ọ̀bá mọ̀tàn jókòó jẹ́ títí ìgbà tá a tún pàdé mo kí gbogbo lọ́balọ́ba o mo kí gbogbo òjòyè mo kí gbogbo orí adé èmi a máa wí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró ire o. Oníbodè rẹ o akíkanjú ni oníbodè rẹ o akíkanjú ni Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí dé o oníbodè rẹ o akíkanjú ni. Oníbodè o. Oníbodè o. Ààrẹ òpìtàn Laji Abbas. Oníbodè ilẹ̀ Yorùbá.
dúpẹ́ oníbodè o. Oníbodè. Ààrẹ Laji Abbas. Oníbodè. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. Oníbodè. Mi ò jogun ìtàn jà wá o. Oníbodè. Mo bàtàn wa jẹ́ lọ́jọ́sí. Oníbodè. Ọ̀rọ̀ lámúrúdú pẹ̀lú Odùduwà. Oníbodè. Wọ́n ní Mẹ́kà ló ti wá. Oníbodè. Oníbodè ló jẹ́ ká mọ̀ o. Oníbodè. Ó jìnnà síra wọn rárá. Oníbodè. Olójúlówó ìtàn ni ẹ máa sọ. Oníbodè. Ẹ má ṣe pa lọ́mọ o. Oníbodè. Ìtàn yàtọ̀ sárùsọ. Oníbodè. Gbogbo ọba ló ń dúpẹ́. Oníbodè. Gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. Oníbodè. Pé lásìkò tiwa. Oníbodè. Akíkanjú ọmọlúwàbí dé o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè dé o. Akíkanjú ọmọlúwàbí dé o. Ẹni Elédùà rán o. Ó yàtọ̀ sáwò ṣe. Ààrẹ òpìtàn kálé ká.